أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها أشهد أنك أنت الله أعرف الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ومكروا ومكر الله والله خير الماكرين ومكروا ومكر الله والله خير الماكرين ومكروا ومكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Mo kí Ọlọ́run mo sì fi ìfà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mo sì kí gbogbo wa ní gbogbo ibi tí a bá wà pé a kú dédé àsìkò yìí a kú bí ojú ọjọ́ bá ṣe rí ní ọ̀dọ̀ wa. Ẹ dákun torí Ọlọ́run fídíò wa yìí kí ọ tó rí pa lọ jìnnà torí gbogbo wa lọ́lọ́run ṣe wá ní olùgbàgbé onígbàgbé ni wá. Gbogbo fídíò tí a ṣe lánàá àwọn kan ti sáré rí fídíò yẹn kó tó di pé a mú fídíò yẹn wálẹ̀ torí pé a ṣe àlàyé àwọn kankan níbẹ̀ tó yẹ pé a fẹ́ mú àwọn ẹ̀rí kan wá. Àwọn ẹ̀rí yẹn ni a ò post mọ́ fídíò yẹn tá a sì sọ pé àwọn yẹn pé ẹ wo kíní gẹ́gẹ́ bó ṣe tó yẹ pé kò padà sí níbẹ̀. A ò ní fẹ́ kí a sọ̀rọ̀ kún mọ́ bàbẹ́ Ọlọ́run bá lọ bá onídéédé ṣùgbọ́n ìyàwó ẹ̀dá ni pé tá a bá sọ̀rọ̀ kan pé alágbáyà ló ti gbọ́ lọ́tẹ̀ ti gbọ́ tó bá jẹ́ pé òun lọ sọ ẹ̀mọ́ ẹgbàgbé ẹ̀ bó ṣe rí nìyẹn Ọlọ́run bá wa lórúkọ jẹ́. So láti pé kán lè bá mọ̀ pé gbogbo nǹkan tá à ń ṣe lórí ẹ̀rí ni a ò sọ̀rọ̀ lórí pé a fẹ́ fi bà ẹnì kankan ní orúkọ jẹ́. Gbogbo ọ̀rọ̀ tí a bá sì ń sọ èyí tí ó dùn mọ́ wa jùlọ ni pé lórí social media láti ti pick àwọn ọ̀rọ̀ tí à ń torí rẹ̀ sọ̀rọ̀ lé lórí. Èyí tó bá jẹ́ practical one tá a bá sọ pé ẹ̀rí wà ń bẹ báyìí ó wà ń bẹ báyìí. Tó bá jẹ́ pé ilé ẹjọ́ ni a ó lè mọ̀ sọ pé lágbájá ló sọ fún mi tàmọ̀dù ló sọ fún mi ó lọ sojú lágbájá ó sojú làkàsìgbè. So lópin ìgbà tó wáyé pé a bá fẹ́ jẹ́ ọmọ ìlú rere ọmọ ọ̀dọ̀ rere fúnra wa ní ìlú Ògbómọ̀ṣọ́ tí a kọ́ tó wà lára wa nílùú Ògbómọ̀ṣọ́ náà ni pé nígbà tí ò tí ì di à ń lò ní ọba tá a ti mọ̀ lò ní king tá a sì ń lò ní baálẹ̀ a rí i pé wọ́n sọ pé ẹ̀kẹ́jọ lọ sọ́dọ̀ baálẹ̀ ẹ̀kẹ́jọ lọ sọ́dọ̀ baálẹ̀ ọ̀rọ̀ yẹn sì ká wa lẹ́nu ọ̀ká wa dáadáa. Ìgbà tí kábíyèsí dé ẹ mọ̀ kó lọ sọ́dọ̀ àwọn kábíyèsí ẹ mọ̀ kó lọ sọ́dọ̀ kábíyèsí láti bẹ̀ ẹnu kára wa àmọ́ bọ́rọ̀ tí la fi ń sọ pé kì í ṣe pé bóyá Ògbómọ̀ṣọ́ kàn dédé ṣàdédé mọ̀mọ́ ní ẹjọ́ ní kóòtù bí kò ṣe pé ìjókòó kóòtù inú ìdílé kọ̀ọ̀kan gan ojú ti kóòtù ti ìjọba lọ torí pé kálukú ló ní okùn nídìí. Ọmọ lágbájá ni kódà lágbájá ọ̀dọ̀ wọn ló ti lọ́kọ àbí lágbájá ọ̀dọ̀ wọn ló ti fẹ́ bìn. So àyìntàwó àwọnú ara wa bàbá wa kábíyèsí àná kí Ọlọ́run bá kó bá wa fi ọ̀run kẹ́ wọn kó bá wa dẹ̀lẹ̀ fún wọn àti gbogbo àwọn tó ti síwájú wọn náà tí wọ́n ti lọ. Wọ́n mọ̀ hu ìwà kan tí ọ̀wà yẹn tó sì wú mi lórí gidi gan títí wọ́n fi jáde ní ayé. Tí àwọn èèyàn bá kó ẹjọ́ lọ sọ́dọ̀ wọn tí wọ́n bá ń rojọ́ ní tọ́kàn bá fi lè ṣèèṣì tó bá fi lè sọ pé kódà níjó ní ìgbà tá a dọ́dọ̀ bàbá wa ọ̀kan làwọn èmi gan sọ báyìí pé ẹ ti dọ́dọ̀ ọ̀kan làwọn pé ẹ dìde ẹ gbàgbé lọ kán bá yẹn parí rẹ̀ torí ẹni tẹ́ ẹ lọ rè kọ ẹjọ́ bá kì í ṣẹni tí ó fi kan tí ó kì kan bọ̀ kan olódodo ẹ̀yẹn ni ẹ lọ rí kọ́rọ̀ wa. So gbogbo ọ̀rọ̀ tó bá yẹ pé bàbá wa ọ̀kan làwọn bá ṣe nígbà náà lórí ìdájọ́ lórí ẹni yìí tó bá ṣe bàbá èyí rí ẹ o èyí rí rẹ o kódà báyìí kò sì jẹ́ kí kéèsì yẹn báyìí kò sì gbóná tó bàbá wa ọ̀kan làwọn akíkanjú ọkùnrin ogun tó yẹ pé èmi bá wọn ṣe dáadáa mo bá wọn ṣe dáadáa bàbá wọn kan láwọn kọ́ lọ́n bá kọ́ wa délé fún wọn. Wọ́n lè gbé ẹjọ́ wa gan látàfin tó gbé àtàfin là ń tí ń bọ̀ bàtà lọ́jọ́ tí wọ́n bá tẹ́yìn lọ́rùn ẹ mọ̀ bọ̀ ọ̀rọ̀ tó bá jọmọ́ tó bá gbìyàn fọlọ́pàá kan fọlọ́pàá gbìyàn kódà kò tí ì sọ̀rọ̀ fóònù ńgbà náà wọ́n rìn lọ bá mi lọ sọ́dọ̀ lágbájá pé mo ní kó fún mi lọ́lọ́pàá kan wọ́n mú wa ní ìwà sọ fún ọkọ̀ ọ̀gbọ́ ẹ lọ rí fẹ́ẹ́ kọ́ lọ rí jókòó sẹ́yìn kan ńgbà tó bá dìrò lẹ́mu tí wọ́n bá ní ìdí rẹ̀ máa pè padà kọ́ mọ́ bọ̀ wá. À ń gbọ́rọ̀ síra wa lẹ́nu ńgbà náà. It's never a jungle justice but à ń kóra wa ní pápá wa láti pé ká lè bá mọ̀ pé tófin gangan bá mú wa ìbò la fẹ́ gbọ́rọ̀ ara wa dé.
gbogbo àwọn tán ṣetán láti máa fi ìwé mímọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bí ìrírí ilé ayé bó ti ṣe rí tán fẹ́ máa fi mọ̀ wá nìyẹn, tí ó yẹ pọ̀pọ̀lọpọ̀ nínú wa tí a kọ́ tí a fi àwọn fanatism, that is orúkọ rẹ̀ ti jẹ́ abẹ́sìnkú, tí wọ́n kọ́ wa nínú ẹ̀sìn tó yẹ pé la fi ń ṣe tá fi ń ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Kọ́lọ́run bá kọ́ mọ́ kà wọ́n kún àwọn tí wọ́n ba nǹkan jẹ́. So gẹ́gẹ́ bí mo ṣe wí pé lórí fídíò tí mo ṣe tí mo withdraw àwọn nǹkan kan tí mo fi torí rẹ̀ drop fídíò yẹn, nínú àwọn nǹkan tí mo gbàgbé láti sọ fún wa níbẹ̀ náà ni pé nípa pé ká subscribe. Fẹ́ni tí ò bá ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ dákun, ẹni tó yẹ ó bá gbádùn fídíò wa kó dákun kó bá wa subscribe. Tí o bá jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ rere tó yẹ pé o sì fẹ́ gbọ́ ohun tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí kò sí tẹ̀tanú níbẹ̀ wípé ẹ̀yàmẹ̀yà mùsùlùmí lélẹ̀, kìrìsìtẹ́nì lélẹ̀, oníṣẹ̀ṣe lélẹ̀, olóṣèlú yìí ni, gbogbo ẹni tó bá ti jọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ìní ń bá èmi Zubairu Muhammed Taofeek ni mò ń bá lọ láti pé tó bá yẹ pé ọba wá ìlọsíwájú tó dáa fún ìlú, tó bá yẹ jẹ́ pé ẹni tó bá jẹ́ olódodo èèyàn. Pẹ̀lú ògo Ọlọ́run, àwa pẹ̀lú rẹ̀ ọjọ́ jẹ́ alájọṣe dáadáa. Bá fẹ́ gbọ́ kí ní ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, òde Ọlọ́run, nọ́mbà tó rí tó wà lókè yìí, fóònù nọ́mbà mi nìyẹn. Bá ti pè mí, àbí bá ní mẹ́sẹ̀jì kan tẹ́ fẹ́ sẹ́ndì rẹ̀ yóò wọrí WhatsApp mi. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ dákun ẹ subscribe. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe, Ọlọ́run ọba yóò wọlá Ànábì, yóò sì wọlá bí ó ṣe tó ní gbọ̀ngbọ̀n Ọlọ́run ọba. Owó tẹ́ ń mú tẹ́ ń fi ra dátà tẹ́ ń fi wò wá, ojú náà kò ní fọ́. Owó náà gbogbo ọ̀nà tẹ́ ń fi ń rí, Ọlọ́run ọba yóò mọ bá wa kún yín lọ́wọ́. Ẹ mọ bá wa like, ẹ mọ bá wa share rẹ̀, ẹ sì mọ bá wa make comments lórí rẹ̀. Àwọn tí wọ́n bá ti subscribe, ẹ dákun ẹ tẹ subscription button, ẹ sì tẹ notification tí fídíò wa kan bá ti ń jáde, wọ́n mọ̀ gbé yín lọ́wọ́ tí ẹ ó mọ̀ wò. Ibi tí mo fẹ́ lọ lónìí, níbi ìparí fídíò yìí la ó ti gbọ́ díẹ̀ nípa báwo ló ṣe jẹ́ tí àwọn tá a fún ní ìlú láti pé kí wọ́n jẹ́ káyé kán máyégún tí wọn ò jẹ́ káyé ogún mọ́, tó yẹ pé àwọn náà padà wá jẹ́ problem fún wa ní Ògbómọ̀ṣọ́. Nínú àwọn tá a fi wọ́n jọlá, tá a fi wọ́n ju ìyàtọ̀, tá a rí ọlá mọ́ wọn lára, tó yẹ pé ń ta rí mọ́ wọn lára tá a lò, tó yẹ pé àwọn gan wọn padà tó wá jìpa oyè àti ọlá tán fi lé wọn lọ́wọ́ ni. Ọlọ́run bá kò ní jẹ́ ká jìpa àwọn tó nígbàgbọ́ sí wa. A nígbàgbọ́ sí wọn níjọ́ wọn ti fi gbogbo wọn jẹ gbogbo nǹkan tán fi wọ́n jẹ, bọ̀tí nǹkan tán padà fi san ìlú kì í ṣe nǹkan tó dára pàápàá tó fi bára wa tá a fi bára débi tí a bára wa dé. Àwọn pẹ̀lú ògo Ọlọ́run níjọ́ náà lóun nígbà tí kíní ẹ̀ fi bẹ̀rẹ̀, èmi Zubairu Muhammed Taofeek ni mò ń sọ fún gbogbo wa wípé pẹ̀lú tí ẹ bá ṣọ́ra, ọ̀rọ̀ yìí yóò di season film mọ́ wa lọ́wọ́ tó yẹ pé yóò mọ̀ mú series oríṣiríṣi náà mọ̀ mú jáde. A dúpẹ́ fọ́lọ́run wípé a ti rí season film náà bó ti ṣe rí. Àṣírí ọ̀pọ̀lọpọ̀ ti bẹ̀rẹ̀ sí tú. Òmíì tí ò lérò pé ibi tí Ọlọ́run gbé ti lè tú àṣírí òun dé, Ọlọ́run ti ní káyé ò ti bẹ̀rẹ̀ sí mọ́ gbogbo àwọn kan tẹ́ ń nígbàgbọ́ ní wọn ló pé lágbájá ni tí ò bá sí lágbájá kò ṣe kíni láǹpadà mọ̀ wọn pé àṣẹ ni ibi ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn. A dúpẹ́ fọ́lọ́run wípé season film yẹn náà àwọn tó direct ẹ̀ ó dàbí ẹni pé ó ti ń sú wọn bọ̀. Àwọn directors àtàwọn producers náà dákẹ́ níyẹn lẹ̀, ó ti ń sú wọn torí pé ẹ̀bẹ̀ ló kù tí wọ́n ń bẹ̀ kálẹ̀ káàkiri lójú àwọn èèyàn. Wọ́n mọ̀ sọ pé kò sí ní táwọn ọjà mọ́, àmọ́ tó bá kọ́ àwọn pẹ̀lú àwọn tán bá lè jọ jáde, àwọn alábòsí bí wọn, àwọn náà mọ gbogbo ibi tí wọ́n wọ̀, tán tí ń lọ rí kúnlẹ̀, tán tí ń lọ rí dọ̀bálẹ̀ kálẹ̀ káàkiri. Tán bá wá pàdé pẹ̀lú àwọn èèyàn ń gbòòrò, wọ́n sọ pé kò sẹ́ni tó túrú àwọn, kò sí nǹkan táwọn ò lè ṣe. Kí ló dé tẹ́ ń fi purọ́ tàn ara yín jẹ? Mo fẹ́ sọ níbí yìí ni pé mo fẹ́ kẹ́ jí ká lórí ṣe ìrántí kinní kan fún wa, àwa mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́. Yín bá sọ pé gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá mo fẹ́ bá wí, ṣùgbọ́n ilé lèyàn kọ́kọ́ wò kó tó sọmọ ní orúkọ. Àná rẹ̀ mọ́ sọ kinní kan láwọn olóyìnbó wa ní charity begins at home. Wọ́n ní àti ilé láti máa kó ẹ̀ṣọ́ lọ sí òde. Ẹ̀ṣọ́ tiwa tá a fẹ́ kó lọ sóde lónìí níbi nǹkan tó wà nílẹ̀ tí wọ́n fẹ́ fi mọ̀ wá, ó ní pé mo fẹ́ béèrè kinní kan. Ní 1969 tí ń ṣe on the 1st of July ní 1969 ni bàbá wa Ọláyọdé ni wọ́n jáde láyé. Emmanuel Ọlájídé Ọláyọdé kejì on the 1st of July 1969 ni wọ́n jáde ní ayé ní ọwọ́ àwọn
Àgbẹ̀kọ̀yà tí wọ́n ní wọ́n dá wàhálà lẹ̀, wọ́n lo orúkọ Àgbẹ̀kọ̀yà fi ṣe àwọn nǹkan tí wọ́n ṣe ní ìgbà náà. So ìpẹ̀jọ́ wá láàrin ìjọba pẹ̀lú àwọn méje kan. Àwọn méje yẹn ní gẹ́gẹ́ bá ti ṣe rí online, wọ́n ní tọmọdé ọba bátàn yóò bá àrọ́bá. So a gbìyànjú láti ṣe àwọn research wa torí pé ká lè wà sure nǹkan tá à ń sọ. Èyí tí ò bá ṣe déédéé ń bẹ̀, ẹni tó bá mọ̀ pé ó bá sojú wọn àbúrò bá gbọ́ àbó bá súnmọ́ àwọn tí kíní ìwọ̀n tẹ́ wí yóò rí bẹ́ẹ̀ o, ó dàbẹ̀ ní àwọn tó táìpù nǹkan tó táìpù wọn lọ ṣe mistake níbi nǹkan tí wọ́n táìpù ni. Ṣùgbọ́n níbí bá ti ṣe gbọ́ pé àwọn méje àwọn ni wọ́n charge lọ sí court. Nínú àwọn méje, wọ́n ní Justice Aguda ó condemn àwọn 5 pé kí wọ́n lọ rí pa wọ́n. So ibi tí mò ń lọ gangan kọ́ yẹn, mo wá fẹ́ kẹjẹ́ kájọ gbọ́ orúkọ àwọn méjèèjì kẹ wá gbọ́ ibi tí mò ń lọ. A ó padà wá sọ̀rọ̀ nípa bàbá wa Emmanuel Ọlájídé Ọláyọdé. A ó padà wá sọ̀rọ̀ ìtàn àti ipa tán kó nínú ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́, wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ẹni tó bá ti ṣe ìgbà tí ń ṣe la rí, tí ò bá sí mọ́ àwòrán tí mọ́ láti lè máa fi dúpẹ́ oore tí wọ́n ṣe fún wa. Wọ́n yé sẹ́ni tó yẹ kí jẹ́ pé ikú wọn káwá wò tẹ́ńbẹ́lú pé nígbà tí wọ́n bá pa eṣinṣin, ọ̀yẹ̀pọ̀ pé tí àwọn ọmọ tó wá lẹ́yìn bí irú àwọn ọmọ kéèké tó yẹ bí ọmọ fáwa àtàwọn ọmọ títí wa àtàwọn bí àwọn àbúrò wa náà, ó yẹ ká máa mọ ìtàn àwọn akíkanjú tán dúró pẹ̀lú wa nílùú. Ṣùgbọ́n fún ìdí kan àbí méjì tọ́lọ́run pé kí wọ́n rí ṣe tí wọ́n fi lọ. So a ó padà sọ ìtàn nípa wọn torí pé wọ́n jẹ́ nìkan tó yẹ kí Ògbómọ̀ṣọ́ ó lè máa ṣe ìrántí wọn. Wọ́n jẹ́ nìkan tó yẹ pé every 1st of July ó lè yẹ, torí ìtàn burúkú ni tí kìí sì ṣe nǹkan tó yẹ ká lè gbàgbé, tí irú ẹni tí irú nǹkan báyìí ṣẹlẹ̀ fún. Àwọn déètì kan bẹ nílùú Ògbómọ̀ṣọ́ tí kò yẹ ká lè máa gbàgbé. Àwọn tó ṣe dáadáa ẹ má jẹ́ ká gbàgbé déètì wọn. Àwọn tó ṣiṣẹ́ ẹbú bí irú àwọn Sàlímọ́nù, ẹ má jẹ́ ká gbàgbé sítórì irú wọn náà, ká mọ sọ déètì torí pé káwọn ọmọ mọ̀ pé Sàlímọ́nù ìwà tó wù níbi tó parí rẹ̀ sí ní mọ́ ṣe. Ẹ jẹ́ ká jáde, ẹ jẹ́ ká mọ sọ fáwọn ọmọ wa, ẹ jẹ́ ká mọ̀ torí àwọn tí máa ń ṣiṣẹ́ ibi kán lè bá mọ̀ páwọn ilé oníṣẹ́ ibi ni kò dáa, kán lè bá yọwọ́ kúrò ńbẹ̀. Akáwọ́ gbéra ìwé ti ìgbàlódé là ń dé kalẹ̀ káàkiri, a ò sì wádìí nínú rẹ̀. Gbogbo àwọn tá ń pè pé wọ́n gọ̀ àmúṣẹ̀ṣẹ̀ ṣọlẹ̀ àwọn táṣẹ wà ń bì táwọn ìpera ní mùsùlùmí, Islam ọgbà yìí, Islam gbà yìí, Islam ọgbà yìí. Ẹ lọ rí check ẹ̀ wò ní gbogbo àgbáyé nìsín, kò sẹ́ni tó karú ìwé táwọn Iran tí wọ́n kà. Ṣé a fẹ́ mọ Islam jù wọ́n lọ ni? Ṣé a fẹ́ mọ Islam jù wọ́n lọ ni? Táwa fi àwọn ọmọ sílé kéwú láti àárọ̀ tó fi dilẹ̀ ṣú, tí wọn ò ní wá ìmọ̀ míì mọ́, tí wọn ò ní wá kankan láti ṣe. A ò gbìyànjú láti pé kí wọ́n tún wá ìmọ̀ míì kún ìmọ̀ míì mọ́. Tó máa ti lọ láti àárọ̀ tó fi dilẹ̀ ṣú, a jókòó lórí pé a fẹ́ kọ́ ọ̀rọ̀ nípa ìbádà, a fẹ́ kọ́ kéwú, a fẹ́ ṣe gbogbo ẹ̀. Àwọn pé kò dáa, nǹkan tó níye lórí ni. Ṣé ní ìsìn pẹ̀lú bọ́n ṣe ń kọ́ kéwú yẹn náà tó bọ́n ṣe ń ṣe nílò nínú wọn ní kéwú yẹn ló ń padà wúlò fún wọn. Léyìí tá ń padà ń lọ rí discover pé ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn ibi tó yẹ àti ibi tí ò yẹ iná lọ rí tọwọ́ bọ̀ nígbà tó yẹ pé wọn bá ní nǹkan míì tó yẹ pé wọn lè tọwọ́ bọ̀, léyìí tó yẹ pé ó fi lè mú ìlọsíwájú àgbòrè wá bá wọn. So oríṣiríṣi ọ̀rẹ́ ni wọ́n yàn, ibẹ̀ kọ́ là ń lọ. Ibi tí mò ń lọ gangan, a ó padà wá gbọ́ àlàyé lórí ibẹ̀ yẹn pẹ̀lú ògo Ọlọ́run yẹn ní ẹ̀kúnrẹ́rẹ́. So wọ́n pe ẹjọ́ nínú àwọn méje tí wọ́n pè lẹ́jọ́ nígbà náà. Àwọn orúkọ tí wọ́n fẹ́ kà jáde yìí, èmi Zubairu Muhammed Taofeek kọ́ ni mo ṣe. So gẹ́gẹ́ bí mo bá ṣe gbà jáde nínú àwọn ìwádìí tá à ń ṣe, a rí pé orúkọ àkọ́kọ́ tí wọ́n kọ ní ṣe Muhammadu Ọládélé. Ẹlẹ́ẹ̀kejì Jimoh Àmọ̀wó tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ní Jimoh Àjàó alias Olójúkan. Atúní kan wọ́n pè ní Jimoh Atúfálà tàbí kán pè wọ́n ní Jimoh Àtàndá Atúfátà. Wọ́n tún pè kan ní Salami Àkànjí alias Onímọ́tò. Wọ́n pè kan ní
Àsífátù Ìṣọ̀lá, wọ́n pè kan ní Ezekiel Oyèbánjí, wọ́n tú yẹn lẹ̀. Wọ́n pè kan ní Jamiu Jimoh Adisa, wọ́n discharge òun náà. Àwọn márùn àkọ́kọ́ tí mo kọ́kọ́ dákọ àní wọ́n padà yẹgi fún láti pé kí wọ́n lọ rèé kú. Àmọ́ ibi tí mò ń lọ gangan kọ́ nìyẹn. Ibi tí mò ń lọ nìyí pé tá a bá ní Mọ̀mọ́dù Ọládélé, ibo lèmi pẹ̀lú yán mọ̀ fi ọkàn sí gẹ́gẹ́ bí ìjọsìn, mùsùlùmí ni, kìrìsìtẹ́nì ni, àbóníṣẹ̀ṣe. Jimoh Àmọ̀ó tàbí Jimoh Àjàó, níbo lèmi yọ́jọ́ mọ̀ tú sí, mùsùlùmí ni, kìrìsìtẹ́nì ni, àbóníṣẹ̀ṣe. Sàlámì Àkànjí, níbo lèmi pẹ̀lú yọ́jọ́ mọ̀ tú sí, mùsùlùmí ni, kìrìsìtẹ́nì ni, àbóníṣẹ̀ṣe. Àsífátù Ìṣọ̀lá, ibo lèmi yọ́jọ́ mọ̀ tú sí, mùsùlùmí ni, kìrìsìtẹ́nì ni, àbóníṣẹ̀ṣe. Ezekiel Oyèbánjí, ibo lèmi fẹ́ mọ̀ tú sí, mùsùlùmí ni, kìrìsìtẹ́nì ni, àbóníṣẹ̀ṣe. Tàbá tó wá ní ètò tó last níbi ibẹ̀, Jimoh Adisa, ibo lèmi fẹ́ tú sí, ṣé mùsùlùmí ni, kìrìsìtẹ́nì ni, àbóníṣẹ̀ṣe. Ẹgbà wá tí mo gbà yìí nìkan bẹ tó wọn pé wọ́n ní àwọn 8 ni. Orúkọ kan jáde níbẹ̀ torúkọ yẹn lọ rí jẹ́ orúkọ tó yẹ pé a lè fọkàn sí pé oníṣẹ̀ṣe ni. So in tí mo ń try láti fà jáde níbí ni pé ẹ jẹ́ kémi pẹ̀lú ọjọ́ gbà wípé lórí èyí tí mo kọ́kọ́ kà jáde, nígbà tá a bá fẹ́ jáde máa tún mú proof yẹn náà jáde wá fún wa táwa mọ́ rí. A ó wá jọ bira wa léèrè wípé nínú gbogbo orúkọ tẹ́lítà pè jáde yìí nìsín, mùsùlùmí mélòó ló wà láàrin wọn, kìrìsìtẹ́nì mélòó ló wà láàrin wọn, oníṣẹ̀ṣe mélòó ló wà láàrin wọn. Láì ní dènà pẹ̀nu, a ó rí pé ìdá 8 nínú 10 tó wà nílé ọ̀rọ̀ yìí, a rí pé mùsùlùmí ni wọ́n. Àwọn 2 yòókù a pín sí àárín oníṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì. Kí lè fẹ́ bí fún wa, kí ni mo fẹ́ fà jáde. Ǹjẹ́ àwa mùsùlùmí ti sìn kò tó nǹkan àjókòó ronú wò, ká pe àró àti ọ̀dọ̀fin inú wa pé tí wọ́n bá pèèyàn ẹlẹ́nu yàntì, ó yẹ kó lè pa ẹnu yẹn mọ́. Àwọn tí wọ́n ṣe tí wọ́n ṣe pẹ̀lú kábíyèsí ìjẹta àbí tìjẹrin, àwọn nínú àwọn tí wọ́n dájọ́ fún, ìdájọ́ là ń wò. Gbogbo nǹkan yìí tẹ́kẹ́ lómi bá fẹ́ mọ́ sọ, ìdílé lè mọ́ dìfẹ́ǹdì ara wọn, kò rí báyìí, lágbájá wọn parọ́ mọ́ ìtàmọ̀dé kìíní kan, ó wà nídìí ẹ̀. Àmọ́ ẹni tí ìdájọ́ mú tí gbogbo wa gbọ́ táyé rí ní ìsìn, mùsùlùmí lọ́pọ̀ nínú wọn. Ta lọba tí wọ́n pa níjọ́ náà lọ́hùn, oníṣẹ̀ṣe ni, mùsùlùmí àbí kìrìsìtẹ́nì? Gbogbo wa láàjọ nígbàgbọ́ wípé pẹ̀lú ọkọ̀ tá à ń wò yìí o, kìrìsìtẹ́nì ni. Ta ló wà lórí àpèrè ní ìsìn? Kìrìsìtẹ́nì ni. Àwọn ta ni wọ́n ń dà láàmú ní ìsìn? Mùsùlùmí ni. Ṣé kò tọ́ káwa mùsùlùmí ká pera wa, ká pe àró àti ọ̀dọ̀fin wa láti pé ọ̀kan ni wọ́n ṣe tán fi pa ọba ní 1969. Eléyìí pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀mí rẹ̀ yóò gùn o. Ọwọ́ ayé, ọwọ́ ọ̀tá kò ní mú Ghandi, Afọlábí Ọláoyè, Òrùmọgẹ̀gẹ̀ kẹta, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Ọwọ́ ọ̀tá ò ní mú. Ṣé kò tó nǹkan ìrònú fún wa láti sá pé tán bá pèèyàn lẹ́lẹ́nu yẹn, ó yẹ kó lówó tọ̀hún kọ́ pa ẹnu ẹ̀ mọ́? Tuntun wá jẹ́ pé àwa, mo kó ara mi mọ́, mùsùlùmí la bá nídìí ọ̀tẹ̀ tí ń lọ nílùú. In tí tásìkò yìí ti fi wá burú ju ti tọ̀hún lọ, òun ni pé àwọn tá a bá pàdé ní abẹ́ títí léyìí ní ìsìn, àwọn olówó àtàwọn àfà, àwọn la bá pàdé níbẹ̀, yóò jẹ́ pé gbogbo wọn mùsùlùmí ni wọn. In tí tẹ́lẹ̀ yìí fi burú nìyẹn o. In tí tásìkò yìí tó fi burú ju ti gbà yẹn lọ, torí pé tó bá ṣe pé a bá wà láyé fóònù ara wa ń ṣe kíní ni, in tó ṣẹlẹ̀ yìí ò ní ṣẹlẹ̀ nígbà náà, wà láì kò ní ṣẹlẹ̀. A ó ti rẹni tó ti test kábíyèsí, a ó ti rẹni tó ti pè wọn kíní kan báyìí ṣẹlẹ̀ kíní kan, irú rẹ̀ náà kò fẹ́ ṣẹlẹ̀ ní kò yìí ni.
àwọn sọ pé wọ́n fẹ́ pa kábíyèsí àmọ́ ní àjò yín náà ṣé ní àjò yín kò jọ mọ́ bẹ́ẹ̀. ẹni tó fẹ́ wá mú nǹkan ìdàgbàsókè wá bá nílùú tí kò tíì dé tẹ́tí àwọn eléwo náà látọ́ wá bá nígbà ṣe fídíò abéèbú àṣekínà àwọn ọmọ mùsùlùmí la bá nídìí ẹ̀ láti wo náà ti lọ látògbómọ̀ṣọ́ wọ́n ń kílèmù pé ọmọ Ìkòyí làwọn but Ògbómọ̀ṣọ́ náà ti ń jẹ náà ti mu náà ti ń sayé tí wọ́n bá tiẹ̀ wá nǹkan jíjẹ lúlu lọ ọ̀nà Ògbómọ̀ṣọ́ ni wọ́n gbà tán fi ṣe nǹkan tí wọ́n ń ṣe Ògbómọ̀ṣọ́ náà ti ń pa tí wọ́n ń pa wọ́n sì ń torí rẹ̀ pé kábíyèsí ò gbọ́dọ̀ wá ẹ jẹ́ ká jọ sọ pé kábíyèsí wa ní ìsìn bó ṣe afẹ́ akọ̀ kìrìsìtẹ́nì ni àwọn tó wá ń gbé kámẹ́rà tó ń gbé egbú yẹn kalẹ̀ nígbà náà níjọ́ náà ẹ jẹ́ ká bi wọ́n léèrè pé kí làwọn kámẹ́rà tí wọ́n ń gbé níkòyí àwọn eléwo ni wọ́n àwọn ọmọ mùsùlùmí ni ṣe rò pé wọ́n ṣàdédé ṣe bẹ́ẹ̀ ní tí kì í bá ṣe pé wọ́n bá ní baba nígbèjọ́ ẹ wojú gbogbo àwọn ọmọ tó ń dán kínní yẹn wò eléwo ló tó lè bọ́ obìnrin bọ́ ọmọ kíyàwó tó méjì mẹ́ta lábẹ́ wọn àbọ̀ àwọn ọmọ kan tó bí mẹ́rin tí wọ́n jẹ́ pé wọ́n wà pé wọ́n fi wọ́n sí skul olówó gidi tó jẹ́ pé skul olówó gidi tó fi mọ̀ pé wọ́n jáde láàárọ̀ mo gbọ́dọ̀ sáré bí màá ṣe rí owó táìmù yìí lórí ọmọ mi eléwo lẹ rí aṣọ gidi pé mo sì wá ẹwọ ìwọ́ tó wà láàrin wọn mo like stuff rẹ yẹn ẹ dákun ẹ bá mi dá dúró mbẹ yẹn ẹ bá mi screenshot ẹ máa fi hàn tílọ̀ mi irú aṣọ báyìí ó wù mí eléwo ló wọṣọ ẹ jẹ́ ká wò ó pé ó ṣe é wò nínú wọn tí àwa mùsùlùmí wá lọ rí kórajọ láti mọ hùwà tí ò dá nínú ìlú Ògbómọ̀ṣọ́ tí àwa ní akéwú àmọ̀tán kéwú àti nǹkan tá a lámọ̀tán náà kò wá ṣoore kankan fún lù ẹ sì wá kó àwọn ọmọ sábẹ́tẹ̀ ilé ń kọ́ wọn ní kéwú bẹ́ẹ̀ ṣe ń ṣe wòlímọ̀ bẹ́ẹ̀ náà lẹ́ ń ṣe ṣàádà bẹ́ẹ̀ náà ṣe gbogbo ẹ̀ náà lẹ́ ń ṣe jẹ́ pa àwọn onílù táwọn èèyàn ọmọ ọjọ́ táwọn ìdílé ọmọ sáré wó káàkiri tó mọ̀ ṣe kìíní ń táwọn bí ní ìsìn pé kílẹ̀ ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wọn ẹ tún pa àwọn èèyàn sábẹ́ ẹ̀yìn pé ẹ̀ ń kírun jímọ̀ fún wọn ṣé ẹ ò rí òdodo ọ̀rọ̀ sọ pé tí ó bá dàkọ́dà ni pé ọ̀rọ̀ Ọlọ́run lẹ sọ yìí gbogbo yín ó jẹ́ nǹkan ojú ti fún yín pé Yunusa ẹ ò rọ́rọ̀ Yunusa yanjú lọ́dọ̀ ara yín ẹ ò rí ọ̀rọ̀ ẹ̀sìn fi yanjú ọ̀rọ̀ ẹ̀sìn ó fi wá jẹ́ pé kóòtù lọ́rọ̀ rẹ̀ padà já sí mò ń tẹnumọ́ gbogbo kíní nígbà gbogbo torí pé mò ń tẹnumọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú yín ti sọ mí déèyàn burúkú yóò mọ bú wanu bí n tiẹ̀ bu yín sẹ́yìn gùn búra yín ọ̀kan ni mo mú wálé example yẹn pé àwọn tó pa Aláyọ̀dé ń jóná àwọn ọmọ mùsùlùmí lórúkọ wọn pọ̀ kódà ká mọ̀ ṣe Allahu Akbar ń tá a mọ̀ ní pé orúkọ mùsùlùmí lọ́pọ̀ nínú wọn àwọn èyí tí wọ́n á létí kábíyèsí kálẹ̀ káàkiri ní ìsìn àwọn orúkọ ta lọ́pọ̀ ń bẹ àwọn tó ti já síwájú nínú ìlú tàn tó ń fọkàn sí pé lágbájá owó tí wọ́n ná lórí ẹ̀sìn ni wọ́n tó náwó ẹjọ́ lé ọ̀rọ̀ tí ó kàn lé ọmọ tán mọ̀ pé ọmọ yìí kì í sọmọ ìlú tán sì náwó lé lórí tán sì tún wá sọ fáwọn àtàwà nílùú pé kàrán bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ tó jọmọ nílùú ń tá fojú yín rí kì í ṣe díẹ̀ mùsùlùmí sísú mùsùlùmí ń pe mùsùlùmí pé máa fojú ìtìmọ̀ tó bá ilé porúkọ mi máa fọlọ́pàá gbé ẹ tó sì jẹ́ pé àwọn gan la síwájú ìlú tó ń gbé àwọn nǹkan ètò ìlú lé lọ́wọ́ tí wọn ò lè sọ nǹkan kan nínú ìlú tí wọn ò fi ní pè wọ́n gbọ́n ṣe wà nínú kọmitì bóòlù ìlú ò ṣe ní bàjẹ́ bẹ́ẹ̀ náà tún wà nínú kọmitì bílù ọba dàrú kó dàrú ẹ wá lẹ́ẹ̀fẹ́ káyé ọmọ yìí tẹ́ bá ní káyé ọmọ yẹn tètè jẹ́ ká pariwo yín jáde bóyá ẹ̀ tẹ̀ sá kúrò torí pé ìjìyà tọ́lọ́run bọ́ yóò fi ṣe yín kì í ṣèjìyà kékeré àwọn tí ò bá yín mọ̀ bàtẹ́ bẹ̀rẹ̀ wọ́n jẹ nínú yà kí ni nǹkan tẹ́ fẹ́ ṣe kalẹ̀ fáwọn ọmọ tẹ́ bí kí lẹ fẹ́ ṣe kalẹ̀ fáwọn ọmọ tẹ́ bí ẹ wo somebody like Mayegun nísìn politically kò síbi tó di wúlò fún Ògbómọ̀ṣọ́ gbogbo gbàtẹ́ sọ pé ó yẹn pàwọ́ yẹn ó fún wọn ní kan dráyà ni ó fún wọn ní kíní ẹbí wọn léèrè pé nígbà tí fi fún wọn ní dráyà sówó rẹ̀ ni báwo ló ṣe dé láti Amẹ́ríkà èèlò ló kó wá láti Amẹ́ríkà ta ló fi ṣèrànlọ́wọ́ fún pé wọ́n ti dé láti ìgbà 30 something years yes you are welcome nígbà tó dé láàrin 35 something years eléwo ló fi ogún rẹ̀ pé mú àmọ́ lọ sí Amẹ́ríkà in tí mo kójọ ní in tí mo ṣe ní tí mo ní káwọn èèyàn mi ká wá jàǹfààní nínú rẹ̀ ẹ ṣe máa hùwà tó ẹgbẹ́ lójú tì báyìí it might not be written it might not be in record wípé nǹkan tá a kọ sílẹ̀ but off record tó ẹgbẹ́ ní ẹ̀rí nínú òun ni wípé Mayegun padà dẹni tí Mayegun àná ni mò ń rí fà sí o ìyún Mayegun àná bàbá olóyè àná tó fi sẹ́lẹ̀ tí ò rí bì kankan tó ṣe látìgbà tó ti gba oyè Mayegun tí kò rí àtúnṣe kankan ṣe ju pé àwọn ohun tó fi sílẹ̀ as Mayegun ohun tí ò dáa ni
tí ò ṣe máa play fáwọn ọmọ lọ́jọ́ iwájú pé ìdílé yín wọ́n ti fi lágbájá jẹ máyégún rí. Tẹ́rù àwọn ọmọ yẹn bá ní ọlá ní ìsìn tó máa fẹ́ gbà nǹkan nílùú Ògbómọ̀ṣọ́ irú tí bàbá yìí ṣe ní ìsìn ní ọba tí wọ́n jẹ́ ẹ̀ẹ́dẹ́ òun lè ò lẹ́fẹ́ fún ẹ ti gbàgbé pé ńgbà wọn fi fún bàbá wọn mọ̀ fi dà lúrú ni ìgbà tẹ́ni pàṣírí wọn fẹ́ túná jùwé kalẹ̀ náà àwọn ò ṣe mọ́ wọn ò mọ implication kan táwọn ṣe ni torí wọn ò lálàbárò dáadáa. in ti ń dà wọ́n láàmú tí wọn mọ̀ ní pé Amẹ́ríkà Israel lọ́rọ̀ wọn àwọn tó gbé ọ̀rọ̀ kalẹ̀ tán wá gbé bá wọn Amẹ́ríkà Israel ni wọ́n àwọn ríra wọn gẹ́gẹ́ bí Amẹ́ríkà àwọn làwọn lè lọ rí gbà àwọn lè lọ rí bá wọn kọyà. Amẹ́ríkà wá di tí wọ́n ń bẹ̀bẹ̀ káàkiri àgbáyé ní ìsìn tán pé kán mọ́ lọ fún mítìn tí òun gangan fúnra rẹ̀ lè lọ fún mítìn tí wọ́n ń rán àná tí wọ́n ń rán àwọn ọmọ tí ń rán àwọn àná lọ ọ̀rọ̀ ìlú irú rẹ̀ ti tàwọn ilé ìtàn ṣe ní ìsìn kí ló dé tí gbogbo yín fi ń bẹ̀rù àti wọ̀ kóòtù bẹ́ẹ̀ ilẹ̀ pẹjọ́ ṣé bẹ́ẹ̀ ilẹ̀ sọ pé 20 years kan mọ́ ṣẹjọ́ kálẹ̀ káàkiri ṣé bẹ́ẹ̀ ilẹ̀ sọ pé ẹ ní fáàtì yín lórí nǹkan tẹ́ bá fẹ́ ṣe àwa náà sì ní fáàtì wa nínú fáàtì wa wọ́n fẹ́ sọ fún yín tẹ́ fi mọ̀ pé tán fi bọ́ ọ̀rọ̀ wa débi tán fi bá dé yìí nísìn mo ń béè lọ́wọ́ bàbá Máyégún àná olóyè àná èmi ò bá yín lọ politically o torí pé pátì yín gan náà ti padà rí pé bẹ́ẹ̀ ṣe rí ẹ̀yàn ọmọ Ògbómọ̀ṣọ́ tán báwọn fẹ́ràn yín wọ́n ṣe kìnnì ebó ọmọ Ògbómọ̀ṣọ́ ló fẹ́ sọ lọ fún gọ́fúnà ṣé wọ́n tì lẹ́yìn gẹ́gẹ́ bí tán fọwọ́ sọ̀yà sí páwọn ní bàbá àṣàlẹ̀ tán torí rẹ̀ fi halẹ̀ mọ́ gbogbo wọn pé wọ́n fẹ́ wọ́n kọ́ àfikán sáṣe ti tàwọn ṣé wọ́n ti ọmọ Ògbómọ̀ṣọ́ òun lẹ́yìn ìbéèrè mi sí wọn nìyẹn wípé ọmọ Ògbómọ̀ṣọ́ tó fẹ́ lọ fún gọ́vùnà ṣé wọ́n tì lẹ́yìn eré ìdàgbàsókè wọn náà wá ń sọ fún wọn fẹ́ mọ́ pa fún wa wípé àwọn sáré ìdàgbàsókè fún ìlú Ògbómọ̀ṣọ́ kò sí ìlọsíwájú kan tó fẹ́ bá ìlú Ògbómọ̀ṣọ́ tí ì bá ṣe pé bàbá wà ní central ṣé wọ́n tì lẹ́yìn ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́yùn but ibẹ̀ yẹn náà kọ́ là ń tún lọ ẹgbẹ́ kan bí wọ́n léèrè pé láàrin wọn pẹ̀lú Ọlọ́run kó tó di wípé ọ̀rọ̀ Yunusa débi tó dé tó fi fẹ̀ lójú tá à ń fi lọ kọ́tù tá à ń fi lọ kíní ẹbí wọ́n léèrè pé láàrin wọn pẹ̀lú Ọlọ́run ọba tó dá wọn kan fi Al-Qur'ani yìí kan fi búra pẹ̀lú ráwà ní tán wé tán pé wọ́n ní oyè àwọn oyè ẹ̀sìn kan tí pèsè ti tùlù tán gbélé wọn lórí kan fi Al-Qur'ani yìí kí wọ́n fi búra wípé wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ ìmáàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ àkàn sì tún fi búra wípé ìmáàmù Habibullahi ní pẹ̀rẹ̀pẹ̀pẹ̀ nígbà tán fẹ́ mọ gbé kíní ẹ̀ kúrò nílé wọn tán fẹ́ ṣe mọ wọn ò tí ì gbé Yunusa tó wọn ò tí ì ṣe interview pàápàá tí wọ́n lọ rí gbé ọ̀rọ̀ yìí bá Máyégún àná kí ni èsì tó fún àwọn ilé ayé rárá ń gbà wọn fi lọ rí bá wọn tí ìmáàmù Habibullahi tó lọ. Ẹ̀gbọ́n wọn tó wà nílé Haúsá ń làwọn ti fọ̀rọ̀ lọ wípé nǹkan kan ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ o wọ́n fúnlé wa ní ìmáàmù o pé ká wá jẹ ìmáàmù àmọ́ tí ń ṣẹlẹ̀ torí ó ti kàn wá pẹ́ àwọn aláfẹ́ jẹ ìmáàmù ó wá délẹ̀ta ìdélẹ̀ta ní ìsìn àwọn kan mọ̀ tí fẹ́ mọ ṣe kíní wọn fẹ́ mọ fà mọ́ lọ àwọn yẹn wá wò páwọn léèyàn nílé kódà òun ni Máyégún ìlú Ògbómọ̀ṣọ́ ẹ lọ rí bá wọn ẹ̀gbọ́n wọn ní ẹ̀jẹ̀ wọn ní lẹ́ni kọ́ lọ rí bá Máyégún àná nílé kẹ́ ẹ lè mọ̀ páwa mùsùlùmí ní pọ́blẹ́mù wa nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n wá lọ rí bá Máyégún àná ẹjá pé ẹ mọ́jẹ̀ lo Máyégún fún mọ́ torí kò ṣe Máyégún mọ́ wọ́n wá lọ rí bá Sólà nílé ìpẹ́tọ̀ látọ̀dọ̀ lágbájá báyìí láti wá o lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn báwo láti ṣe nǹkan kan lọ́ba ní òkè àti bá àti bí ẹ jẹ́ kí n béèrè kíní kan torí pé sódà kí n lè bá mọ nǹkan tí màá bá bàbá sọ wọ́n béèrè details lọ́wọ́ àwọn ìmáàmù Habibullahi àtàwọn àtàjọ lọ wọ́n gbọ́ details kíní yẹn tó bá rí báyìí ní kíní yẹn ọ̀dà nítòtò àwọn báyìí kò ṣe rí àwọn jẹ́rìí kíní kan ipò tó bá dé ọ̀dọ̀ bàbá kábíyèsí ó tutù wọ́n tù palẹ̀ kò ní lọ scot free bẹ́ẹ̀ lópin ìgbà tó bá jẹ́ pé kì í sọmọ ìlú kì í sọmọ inú ilé Sólà sọ fún wọn báyẹn nígbà náà nígbà táwọn òfin sọ pé sáré sọ yàtọ̀ sí eré tèmi náà ti ń sá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńgbà mo ti gbọ́ tó gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ìkílẹ̀ ayé lára ń wò kí ni wọ́n ń wò ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó fi débi tó dé díẹ̀ nínú eré tí wọ́n sá ńlẹ̀ ń gbọ́ yìí wọ́n wá sáré dọ́dọ̀ Sólà nìyẹn lọ́ba ní ó dà bọ́ bá rí bẹ́ẹ̀ ni kò lè ṣeé ṣe kò kọ́ṣẹ́ wúlò ó wà completely neutral lórí ọ̀rọ̀ yìí neutral ló wà gẹ́gẹ́ bí Amẹ́ríkà ṣe kọ́kọ́ wà neutral pẹ̀lú tí ń lọ
Israeli wà lẹ́gbẹ̀ẹ́ kan tiẹ̀ tí ń dáná ogun tí ń dáná ẹ̀bi wọ́n wá bá bẹ́ẹ̀ lọ ìyẹn wá lọ wọ́n fi wá padà wá fọ́ọ̀sì Yunusa lé ìlú lórí. Nígbà tọ́rọ̀ délẹ̀ àwọn aláníyì ò ríbi sáré sí mọ́ àwáyé gan tí èmi personally mo ní nọ́mbà sólà lọ́wọ́ mo send message salamu alaikum ẹ káàárọ̀ sà ẹ kú kíní sà salamu alaikum nǹkankan from reply a lè forward ní táwọn máa tún sọ mo pè he wasn't picking my call. I still have the number kódà àwọn ẹlòmíì tí mo fún ní nọ́mbà wọn mo máa gbèsè ní nọ́mbà sólà lọ mo fún wọn nọ́mbà wọn wọ́n pè wọ́n ti jọ sọ̀rọ̀ pẹ̀lú that same number. But because they all knew my number at that time, he is not ready to pick my call. Ní time yẹn, I see mú yàn sí. So kí ni nǹkan tí mo fẹ́ fà jáde? Òun ni wípé gẹ́gẹ́ bí mo sọ pé mo sọ fáwọn kan lábẹ́nú àwọn bàbá wa Dawood afa ńlá mo send message sí wọn, wọ́n respect ẹ̀, wọ́n gbọ́. Sanu Shehu mo send message sí wọn, wọ́n respect ẹ̀. Even Imam Ọ̀fà mo send message sáwọn náà wọ́n respect ẹ gbogbo time yẹn, but owó ó padà ṣiṣẹ́ àti ìmọ̀yàn ó ṣiṣẹ́ ó tarí gbogbo effort yẹn dànù tó fi di pé àwọn tó lówó kó sí wọn nínú wọ́n tún lọ rí mú àwọn olówó kúnra wọn wọ́n wá fi ìlú mi fi wé ìlú wa bọ́n ṣe pẹ̀lú Imam Ọ̀fà kele yọ lọ rí fọkànbalẹ̀ gbogbo ogun tájà pẹ̀lú Imam Ọ̀fà tí mo fi rí dámọ́lẹ̀ tí fi ń bá ìmáàmù lọ irú ìdájọ́ ráwọ́lé yìí ó di dandan wọ́n fẹ́ wọ́n kọ́ ìlú gbọ́dọ̀ gbà ní wọ́n sọ pé àwọn kan pariwo yóò sún wọn ni. Even àwọn tó bá yẹ láti ṣèrànlọ́wọ́ fún wa tó bá ti mọ̀ wọ́n ṣe lágbájá ò gbọ́dọ̀ ṣe ẹlòmíràn sọ pé wọ́n fẹ́ ṣe wọ́n bá ṣe ní ìsìn tó bá mọ̀ pé mo fún lágbájá ní nǹkan àbí mo ṣe nǹkan fún bóòlù ṣe fẹ́ jẹ́ ṣé Ọlọ́run wá ṣe nǹkan tó fẹ́ ṣe. How do you feel? How will you feel wípé èèyàn wá kanlẹ̀kùn lé rẹ àwọn Haúsá náà mọ́ sọ yín pé èèyàn wá sẹ́nu ọ̀nà ẹ̀dẹ́ lé rẹ láàárọ̀ ẹ̀yìn lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ sálẹ̀ ó kanlẹ̀kùn rẹ pé dákun ojú ọjọ́ ìbò ṣe ń rè yìí kò tẹ́ mi lọ́rùn kọjọ́ bẹni kójò fẹ́ rọ̀ kọjọ́ kan mo sì wá sọ́dọ̀ rẹ ni pé mo fẹ́ sùn ni mi ò níbi tí mo fẹ́ sùn kó ṣe àánú mi ó wá lé ó kọ̀ ó ṣe àánú yẹn fún òun wá lọ ó wá dijọ́ kejì lẹ́yìn ìgbà tẹ́ kí ìmú tán láàárọ̀ ó wá lọ sí ibi alákàrà níbi tán gbé ti ń ta àkàrà ó wá bá òun náà ẹjọ́ pàdé níbi tán ti ń ta àkàrà fún náà lórí ètò láì torí ọ̀rọ̀ tí mò ń sọ yẹn tó bá gbélé Haúsá ló lè yé ipe ní ìdájí báyìí àwọn alákàrà ti wà tó máa ṣe kókó ìdájí fún everybody àwọn tó bá ṣe nulẹ̀ wọn tó ń bá aráàkà tó ń fi mú bó ṣe mọ́ ṣe láyé ìgbà náà nìyẹn láyé ìgbà kan. So ó wá lọ ní epo fẹ́ lọ rí ra àkàrà ó wá lọ rí bá ẹni tó lò níbi tí ó sùn lánàá tó lé ẹ jẹ́ ká tẹ̀ wá sọ pé ó wá hùwà ìlójútì ó wá pè ó wá kíra ẹ pé ẹ káàárọ̀ ó wá ní ẹ káàárọ̀ sọ fẹ́ kí pèsè dáadáa la jí àbí níbo ló sùn ni ṣé bí wọ́n lọ ka ẹní rẹ ọlọ́run sì tẹ́ kápẹ́ẹ̀tì ẹ ilẹ̀ padà mọ́ ìwọ pẹ̀lú rẹ tó nílé tó ní gbogbo ẹ̀ tó fún bí tó níbi tí ó sùn ilẹ̀ mọ́ ẹ padà ríra yín ẹ̀yẹ tẹ́ láàjámọ̀ nǹkan kan ní ìsìn ilẹ̀ tó ẹsẹ̀ tó wá wa tẹ́ ń pè wá tá àní gbé kọ́ yẹn tó nǹkan kan mọ́nù lójú wa ẹ láàjámọ̀ nǹkan kan ẹ̀ ń pè wá I won't mention anything for now but ìjọ tó máa bá post ẹ̀ rí ẹ̀yin lẹ́ láàjámọ̀ nǹkan kan nígbà tá a fi ń pè yín pé ẹ jẹ́ ká ṣe kíní ní tùbínùbí lábẹ́nú kíkíní kọmọ́dà bó ṣe pé bá ṣe ń bá lọ yìí ẹ láàjámọ̀ nǹkan kan ẹ báwa náà lẹ́ ń pè ní ìsìn ṣé bẹ́ẹ̀ báwọn kìrìsìtẹ́nì ni ò dá sáwọn general tẹ̀ lọ rí bá ṣé kìí ṣe kìrìsìtẹ́nì ni ṣé wọn ti bá yín sọ tẹkọ̀ tẹ́ gbọ́ àwọn pírẹsidẹ́ǹtì seminary tẹ̀ lọ rí bá ṣé wọn kìí ṣe kìrìsìtẹ́nì ni ẹ ti gbàgbé pé ẹ ti lọ rí bá mùdírù ẹ ti gbàgbé pé ẹ ti lọ gbé Supreme Council for Islamic Affairs ẹ ti gbàgbé pé ẹ ti sáré gbogbo eléyìí mọ́ eré ibo lẹ̀ ti sáré dé ọgbọ́n wo lẹ̀ ti dá kọmitì wo lẹ̀ ti sẹ́tọ̀ nínú gbogbo nǹkan tẹ́lẹ̀ ti sẹ́tọ̀ yìí náà pátápátá ẹ jẹ́ ká bi yín léèrè èwo ni ẹ ṣe pé àwọn mùsùlùmí ló wà lábẹ́ rẹ̀ compulsively tẹ́ẹ̀fì rí nǹkan tẹ́ẹ̀ ṣe yìí tẹ́ẹ̀fì rí ṣe nínú gbogbo bí tẹ́ sáré lọ nígbà náà èwo ni ẹ ṣe mùsùlùmí àwọn ọjọ́ wo lè ṣe mùsùlùmí nínú gbogbo tẹ́ lọ rí ṣe tẹ́ẹ̀fì rí ṣe débi tá a fi bá dé yìí
àwọn oníṣẹ́jọ mùsùlùmí ẹ wá ti wá parí rẹ̀ síbẹ̀ ẹnu kò wá ṣe mọ́ nísìn àwọn kìrìsìtẹ́nì tẹ̀ ń bá wíwẹ́ pé ẹni right yín láti ṣe any religion ẹ sì ní kí freedom of religion kò sí tẹ́yìn ò lè ṣe àwọn náà lẹ́mọ̀ lọ rí kọ́rọ̀ bá nísìn àbáwọn kẹ́ lọ rí kọ́rọ̀ bá tẹni ká mọ bá ń dá sọ̀rọ̀ wàhálà tó bá ṣe pé mi làwọn ni kì í ṣe pé tìjà àkàsọ fún yín pé bẹ́ẹ̀ lẹ fẹ́ ṣẹjọ́ 20 years ẹ lórí mọ́ ṣẹjọ́ 20 years ṣé bẹ́ẹ̀ láàrin mùsùlùmí sí mùsùlùmí àkókò mọ́ ṣe Allahu Akbar ẹ̀yin lẹ́mọ bí tẹ́ mọ́ dojúkọ tẹ́ mọ́ sí Allahu Akbar ẹ lórí parí ọ̀rọ̀ yín láàrin ara yín wọ́n bá ti bá yín dá sí wọ́n wo tìlú wọn ló tọ́lọ́ mọ́ yín lára ni di pé wọ́n ti fún yín nímọ̀ràn tipẹ́tipẹ́ tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀gbọ́ ẹ̀yin yín náà lọ ákútẹ̀ wọn akọrin pé ẹ jẹ́ ká máa lọ sọ́dọ̀ kábíyèsí ibi tí kábíyèsí bá dá sí ẹ ṣe tán kí ló dé tẹ́ ẹ̀ wò áàtì lórí ibi tí kábíyèsí ṣe sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ sólà kí ló dé tẹ́ ẹ̀ ṣe síbi tí kábíyèsí ṣe sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ lè ṣe nígbà kábíyèsí àná nígbà kábíyèsí eléyìí dé ẹ sáré bọ́ síwájú gbùrù ẹ lọ rè kó síwájú ọ̀dọ̀ kábíyèsí àwọn onílù làwà débi wípé omi nínú yín fi sọ pé àwọn náà máa rán níṣẹ́ ẹ̀yin kábíyèsí o máa mú fídíò yẹn jáde kí n tó lè pé mo mórúkọ jáde pé kẹ́ ẹ gbọ́n tí wọ́n wí pé kábíyèsí àná àwọn ni wọ́n máa rán sí níṣẹ́ wọ́n tó wá sọ àwọn táwa l'Ógbómọ̀ṣọ́ di daft bí gbàtà àwọn tá à ń ṣe wọ́n ti ń lọ́bì lọ́kòkó lára sọ̀hún tó ẹ̀ṣẹ̀ dé ẹ̀yin kábíyèsí o kábíyèsí àná àwọn náà máa rán níṣẹ́ nítorí náà gbogbo nǹkan tẹ́ bá nídìí lọ́dọ̀ wa ẹ máa pè wá a máa jíṣẹ́ fún yín gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ bá ti ṣe fẹ́ oyè wọlé ẹjẹ́ tó fi jẹ́ pé ní kábíyèsí Ògbómọ̀ṣọ́ fi mọ̀ pé ta fẹ́ ṣe báyìí máa mú proof wá fún yín eléyìí publicly ni oyè wọlé kí ló mú yín tẹ̀ fi ń sáré kí wọ́n sá mọ̀ yín káwọn mọ̀ yín ní dídé tí kábíyèsí kọ́kọ́ dé nínú ẹ̀tànjẹ ẹ̀tún wá ṣe bẹ́ẹ̀ wọ́n tún wá àmọ́nà tún wá bọ́ sí yín lọ́wọ́ lórí bẹ́ẹ̀ ṣiṣẹ́ ẹ̀tún wá lò dáadáa àwọn Adéṣeun wọ́n wá ṣe nígbà náà nígbà tí ti ń gbóná lọ wọ́n á padà lọ rí invite Adéṣeun kó wọlé wá Adéṣeun wọ́n lọ rí invite bí ìgbà tí Amẹ́ríkà bí ìgbà táwọn Israel lọ rí invite Amẹ́ríkà kọ́ mọ́ bọ̀ ni Amẹ́ríkà náà wá fẹ́ ṣe bí world champion ẹ mọ́ dáwà we are the world dogs àwa náà watch dog làwọn òkú nǹkan kálẹ̀ káàkiri kò sí ní tà lè ṣe rẹ gbáwájú ní ìsìn síkìlẹ̀ bá bọ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn àti ẹ̀tẹ́ t'Amẹ́ríkà ń bá bọ̀ lẹ́yìn náà ti ń bá bọ̀ yín ni náà lẹ ti rí ẹ̀sìn wo ni a ti sọ fún yín díẹ̀ tó wà nínú rẹ̀ ní ìsìn pé ẹbí yín kan ara yín kan ò lè jẹ nǹkan láàfin Ògbómọ̀ṣọ́ mọ́ tí ò ní bá ìtàn yìí nílẹ̀ ìtàn yìí gan lè mú kọ́mọ́rì nǹkan kan fún wọn nílùú mọ́ pé wọ́n ti fún àwọn èèyàn ìran yín wọ́n ti fún wọn ní ipò tó lágbára bíi máyégún rí wọ́n padà fi gbógun ti ìlú ni wípé tìlú ibi tìlú ọba dàkọ́dà àwọn lè ṣẹjọ́ pẹ̀lú ìlú fógún ọdún it's a record wọn ò wulẹ̀ jẹ́ ká yóò gún wọ́n tó dákún nǹkan tó wà nílùú ni so at that time ìní eléyìí openly mo ní record tí mo tún níbi fídíò bí irú audio tá a ṣe lórí máyégún yìí tẹ́ rí bẹ́ẹ̀ náà mo rí tẹ́mẹ̀ pẹ̀lú wọn jọ sọ̀rọ̀ tí mo rìkọ́dì tó wà nílẹ̀ tí wọ́n sọ pé nígbà náà Bùkọ́lá yìí ló gbé Yunusa lórí ká máyégún mọ́lé sólà débi pé àwọn members ẹgbẹ́njọ́ náà wọ́n takú pé àwọn ò ní gbà kọ́ wọlé kí ló dé kíni kankan àwọn ọmọ pátì mi kíní kan ẹ̀mọ Bùkọ́lá ni ẹ̀mọ kíní tí ó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wà against ẹ̀ ẹ̀yin lẹ gbàálẹ̀ ìjọ náà tẹ́ pé ẹ̀mọ wọlé ẹ̀jí ká gbọ́n tó fẹ́ wí nígbà tó dé wọ́n wá sẹ́ẹ̀lì Yunusa fún yín ẹ ti gbàgbé pé ẹ̀yin pẹ̀lú ilé ayélujára ti kọ́kọ́ sọ ọ̀rọ̀ tẹ ní ẹ̀tọ́ wọn ni wọ́n gbélé wọn lọ kó tó di pé kábíyèsí àná lọ ẹ wá ti wá gbàgbé pé ti ń jẹ́ ẹ̀tọ́ ẹ wá lọ rí wọnú campus ẹ lọ rí sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ ẹ wá gba Yunusa wọ́n wá tún wá kó àwọn èèyàn lọ sínú ilé yín wípé wọ́n lọ rí ṣe mítìnì nínú ilé yín lórí pé a ò ní gbà wọ́n wá ń kọrin bọ̀ láti inú ilé yín ẹrù pẹ̀lú àwa yìí gbàgbé ni ṣéwù tó jọba lọ ṣéwù tó jọba lọ inú ilé yín ni wọ́n ti ń bọ̀ tí Alhaji Biliaminu tán fi dá dúró lọ́nà tó fi gbé mọ́tò kalẹ̀ tó sọ kalẹ̀ ó ní ẹ̀yin ọmọ tẹ́ ṣe wọn tán bá bí yín dá ẹ fọwọ́ kan mọ́tò mi gbogbo ẹni yóò tó bá mọ́ra yín níṣẹ́ tán bá bí yín dá kan fọwọ́ kan mọ́tò mi abẹ́ tán bá bí yín dá kan fọwọ́ kan mọ́tò mi tí ń wí níjọ́ náà níbi tó gbé ti ń sọ̀rọ̀ yẹn pé tán bá bí wọn dá kan fọwọ́ kan mọ́tò kò sẹ́ni kankan tó lè fọwọ́ kan mọ́tò yẹn nígbà náà kò sẹ́ni tó lè fọwọ́ kan mọ́tò yẹn nígbà náà torí pé wọ́n ti rí wípé eléyìí ojú agan ló gbé wá fáwọn nínú ìlú tó lọ́ba tó níjòyè ẹ wá fojú di kábíyèsí pé kábíyèsí ṣe dé
àwọn ọmọ dáadáa kí wọ́n kọrin àwọn ọmọ tẹ́ lọ rí kójọ wọ́n ṣe ṣéwù tó jọba lọ ṣéwù tó jọba lọ ẹrù pé wà easy ni ṣe ti gbàgbé ni wọ́n máa fọ́ gíláàsì mọ́tò Jímọ̀ Kọ́lá wọ́n máa táàkì fáàrù àbí ṣe rọ́ ni bí Jímọ̀ Kọ́lá bá tẹ̀ fẹ́ defend pé kò rí bẹ́ẹ̀ but at that time things are very much okay à ń gbọ́ra wa he was able to tell everybody pé before you know it wọ́n take care the responsibility àwọn kan tó bàjẹ́ níbẹ̀ àwọn ta ló take care àwọn ta lọ́rùn wọn lọ́ọ́ bá nǹkan jẹ́ tó fi ń take care kí ni ẹ̀ pé kọ́mọ̀ dàríwó kọ́mọ̀ ní tọlọ́pàá ìgbà wọ́n tẹ̀ tún ṣe níwájú àwọn ọlọ́pàá náà wọ́n ti ṣe tí wọ́n ṣe níwájú police station náà ti ṣe níwájú area command náà ti ṣe eléwo ló wà láàrin tẹ̀jọ́ ṣe sí kristẹni làwọn tán bá ń ṣe àbúníṣẹ̀ṣe ló wà láàrin tẹ̀jọ́ tẹ̀ ń ṣe ìlànà fi ń try láti pé kẹ́ ẹ má bà orúkọ ìsìláàmù jẹ́ gẹ́gẹ́ bí tàwọn alákọ̀ọ́kọ́ ti ṣe nítorí kí n mú àwọn orúkọ yẹn wá ní history tó wọ́n padà jáde wá pé kẹ́ ẹ lọ rí sọ́ra pé lọ́hùn àwọn mùsùlùmí lọ́pọ̀ bí wọ́n tiẹ̀ mọ́ kírun déédéé orúkọ islam ti wà lọ́wọ́ wọn ẹ ò lè yọ wọn kó as muslims èyí tó wá wà nílẹ̀ ní ìsinmi tó wá pé ẹ̀yin náà tẹ́ tó wá jẹ́ pé àwọn àgbààgbà fà àtúnwá báyìí ẹ wá lọ rèé wo tíra pátápátá ẹ ò wá rí tíra tẹlifíṣì dájọ́ lórí Yunusa àtàgbààgbà ọ̀fà tó jẹ́ ti tògbómọ̀ṣọ́ àti èyí tí èsè tògbómọ̀ṣọ́ àyè tó jẹ́ ti tàgbáyé àti tó jẹ́ ti tilẹ̀ Yorùbá pátápátá gbogbo yín ní ìsìn ò tí ì rí tíra kankan tẹ lè mú jáde tẹlifíṣì dájọ́ lórí ọ̀rọ̀ Yunusa tí fi wọn lọ sí kóòtù tó fi débi tá a dé yìí ẹ dákun justification wo lẹ fẹ́ ní láti fi sọ fáwọn èèyàn wípé tẹ́fílẹ̀ convince àwọn èèyàn tó ń sọ pé Islam ẹ̀sìn òdodo ni orí òdodo la wà a sì gbọ́dọ̀ dìmú ẹ gbọ́dọ̀ lay down a very wonderful example tẹ́yìn fi máa wọ́n pé àwọn ọmọ láìkì nǹkan tó ń ṣe yóò kà àyè mi o èyí mùsùlùmí ni mi o ṣe Islam náà ló kọ́ ẹ ní nǹkan tó ń ṣe yóò wù mí kémi náà mọ̀ ṣe èwo lẹ lay down nínú rẹ̀ instead ẹ̀ tó ń gbógun tẹ́ tó bá fẹ́ sọ nǹkan dáadáa nípa rẹ̀ ni ẹ̀yin nu Ọlọ́run ọba nu kò sígbà tó ń bá jẹ́ tó ń bá rántí mo sọ kíní kan fún yín pé reason tẹ́ fi lè rí mi ṣe bó ti ṣe wù yín ni pé 40 years ago mo bá ń fa pàdé tí mo lọ ṣe ziyara lọ́dọ̀ rẹ̀ fẹ́yìn tẹ́ bá mọ̀ tó mọ̀ tán pè bẹ́ẹ̀ á ló tasawuf ni mi òun tẹ̀sùbá ni mi tí mo lọ rí bá lálejò bí mo ṣe dọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àwọn afá àgbàlagbà tán wà lọ́dọ̀ rẹ̀ torí àlejò afá ni ó wá sọ́dọ̀ afá wa tí mo wọlé tí mo ní kí n lọ rí kí the first thing bó ṣe mú ṣe wọlé jundunlayi eléyìn ọ̀tí ẹ̀tí kọ̀kọ́ shake mi nígbà tó dé stage kan ní rijalul ghaibi ẹ̀sọ́ àkùṣẹ́ Ọlọ́run mo fi Ọlọ́run bá búra fún yín mo ṣẹ̀ṣẹ̀ rántí ní ìsinmi pé òun náà ti sọ fún mi wípé ìgbà ń bọ̀ tí màá ja ogun kan tí ogun yẹn tó sì fẹ́ lójú wọ́n mọ̀ mí lágbàáyé ogun yẹn yóò fẹ́ débi pé wọ́n mọ̀ mí lágbàáyé láàrin àwọn olówó àti àwọn àfáà ni àmọ́ kí mọ́ mi kan gbogbo tó jù mí bá rí nígbà náà kí mọ́ mi kan tó gbogbo wọn ni màá tẹ̀rì mo fi Ọlọ́run ọba mo fi odidi Al-Qur'ani wàláì mo fi búra fún yín mo ṣẹ̀ṣẹ̀ rántí ni lórí mi síwá lórí nǹkan tí mo ń sọ bàbá tó bí mi ó ń bẹ láyé ẹ lọ rí béèrè ọ̀rọ̀ ilé yìí náà tó fẹ́ sọ fún yín àbúrò mi Ọlọ́run ọba ò ní ti bá mi pa gbogbo àwọn tó wà lẹ́yìn mi èmi náà Ọlọ́run ọba yóò jẹ́ kí n ṣe ẹ̀gbọ́n fún wọn yóò jẹ́ kí n ṣe bàbá fún wọn pẹ́pẹ́pẹ́ ó ń bẹ láyé ẹ lọ rí bi léèrè a ṣeré jáde nínú ilé wa là ń kọjá bọ̀ láti ga àwọn ìtìlá níkùyẹ̀ à ń bọ̀ wá bọ́ sí ọba ìbàbá bá ní bàbá yóò tó jọ méjì táwọn orí wọn ìyún bàbá Akálá Ifá tí wọ́n máa dífá fún ààfin àwa yà kí wọn bó bá wọ epo pè mí lẹ́lẹ́bọ problem ti ẹni yẹn it's not mine àwa yà wá kí wọn nàbà níyàn yìí ṣe dáadáa ni ọ̀nà àdúpẹ́ ṣé ò sí ọ̀nà ọ̀nà àdúpẹ́ ọba gbé kíní Ifá jáde mọ́dá bọ̀dá yín tó dé láti Èkó ọ̀yá jẹ́ kó má níyàn wá nọ́mbà sọ mbá sì mú kíní owó ẹyọ mbá sàníyàn mbá jù síbẹ̀ ìgbà tí máa wò pàápàá lọ́ba dálẹ̀ ìgbà tí ó dà níbi tó gbé ti ń kí odò Ifá yẹn ìní bàbá Akálá Ifá ti jáde ẹ sọ pé gbogbo ẹ̀yin tẹ̀ ń bá ń ṣàwo tẹ̀ bá mọ̀ tán mọ̀ fi gégùn fún yàn fi gbéyàn ṣépè lórí ipò parọ́ ẹ fi wí fún mi ẹ̀yin náà ẹ tètè wá àwọn tí máa ń ṣàwo ẹ tè lórí bí wọ́n lè tán bá mọ̀ nípa ìbílẹ̀ kán máa fi tán bá máa fi ṣépè fẹ́ni tó bá parọ́ mọ́ ìbílẹ̀ kán máa fi ṣépè fún mi pé kọ́ máa sọ̀kalẹ̀ lé mi lórí.
story tara mi ni mò ń sọ ẹnìkan sọ pé kí ló dé tó ń fi sọ tèmi ni mo sọ kò kàn ẹ́ in sì fi dẹ́rù bẹ́ anybody bí tèmi ti ṣe rí nìyẹn. Have somebody, people must to know you or you must tell somebody about yourself tá a fi mọ̀ pé ṣé òótọ́ ló ń sọ ni àbí ló ń pa. So gbogbo ń tẹ báwọn tó máa fi wádìí èèyàn pé kán fi wádìí mi kán fi gégùn fún mi. I don't believe in it o, but mo ní problem kan tí ṣẹlẹ̀ bá kọjá tó bá kún rí náà sí mi tó ń bá ní tí mo bá fẹ́ fún máa fún èmi máa lọ mú tẹ̀sùgbà mi tó máa lọ rí ṣiṣẹ́ tọ̀ nǹkan tó lòun rí sí mi. Mi ò gbẹ́bọ rí, mi ò gbé ẹbọ rí, mi ò sì lọ kalẹ̀ kí n pé mo ń lọ́dọ̀ sọ pé oníṣègùn rí. Ìyìn sì kalẹ̀ kí n lọ sọ́dọ̀ àfáàrí pé ibi tí mo bọ́rọ̀ ara mi dé kí la fẹ́ ṣe ibo la fẹ́ ṣe láàrin wa ní ìgbà ẹ lọ́ọ́ rí béèrè lọ tẹ mẹ́rin tẹ wà lógo mọ̀ ń sọ̀rọ̀ gan àwọn tá a bá fọ̀rọ̀ lọ rí pé bó la ṣe fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ rí ṣé ẹ̀ mọ̀ sí ní pé èlò la lè rí ta lè fi ṣiṣẹ́ yìí nípa ọ̀rọ̀ ìlú nìyẹn o. Aládùn àkàtà fẹ́ ṣe pé sáásárì nǹkan ṣe sáásárì nǹkan gbà ìwọ̀n bẹ́ẹ̀ tí mo ṣe gan àyín tẹ́ bá súnmọ́ mi nínú ẹ̀ mọ̀ pé owó mi ni mo tún ná tó ń fi ra nǹkan fún yín tó ń fún yín lówó ní tẹ́ bá fẹ́ ṣe. Àmẹ́nu yìí sì tún gbà láti mọ bú mi tó máa fẹ́ sọ̀rọ̀ kẹwàá pé mo gọ ọ̀rọ̀ sọ kí ni mo ń sọ gbogbo ẹnu mo fi sọ alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ kọ́ mọ bí mi léèrè mo mú owó mi tí mo sì ń ná fáwọn afá ẹ bá wa ṣàdúrà kọ́ lọ́ọ́ bá yanjú kínní ẹ bá wa ṣe kínní kọ́ lọ́ọ́ fojú òdodo hàn owó ni mò ń san fún ìjókòó wọn. Ẹ wá ní ká mọ́ sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yùn ẹ wá rí nínú sàmú àwọn pé kẹ́ ẹ só mọ́lẹ̀ kẹ́ ẹ rí sọ wípé n tó ṣe yé ọ̀dà n tó ṣe yé ọ̀dà yóò wá sọ̀rọ̀ lórí múmbà yóò kọlu Islam yóò kọlu yẹn rí nǹkan kan sọ èmi lẹ wá rí pé wàláì ẹ lọ́ọ̀rẹ́ sọ ara yín tẹ́ ẹ báyìí lè forí gbá mi wàláì tàláì lójú yín báyìí làwọn ọmọ yóò ti mọ ṣe orí burúkú torí pé mi ò láníyàn burúkú sí gbogbo ìgbà ni mo fi mọ wá dáadáa fún yín ó sì dá mi lójú lọ́wọ́ ọba ibi tẹ́ wá fún mi yẹn lójú yín ni wàláì ẹ ṣe wàhálà kójọ ní tẹ́ bá rò pé fẹ́ gbà kan lọ́wọ́ ló ti mọ bàjẹ́ fún yín torí ẹ̀ ń dààmú ìlú Ògbómọ̀ṣọ́ ẹ tún yàgò sí mi alábùsí burúkú yín sí mi Ọlọ́run ní fi yín lọ́rùn rẹ̀ ẹ tún yàgò sí Aláàjì Mọ̀nsúrù ẹ gbowó Aláàjì Mọ̀nsúrù ẹ tún ṣe tiẹ̀ tẹ́ bá tún ṣe tiẹ̀ díẹ̀ tẹ́ bá fẹ́ lọ rí gbàǹkan lọ́wọ́ rẹ̀ ẹ gbàǹkan lọ́wọ́ rẹ̀ wọ́n jáde síbi yìí wọ́n sọ fún wọn pé ti Mọ̀nsúrù ni wọ́n ṣe mo ti sí kìlọ̀ fún yín nígbà náà mo ní tẹ́ bá fẹ́ gbowó Aláàjì Mọ̀nsúrù ẹ jẹ ìyà méjì tẹ́ bá jìyà wípé ò jíṣẹ́ Aláàjì Mọ̀nsúrù ẹ sì tún jìyà pé ẹ jìpa àlú tó bá jẹ́ pé ìlú náà lè báyìí ṣe ti fún ẹ jìyà tàlájì Mọ̀nsúrù kò síbẹ̀ sí lè bọ́ pẹ̀lú nǹkan tẹ́ ń gbà ẹ jẹ́ kálájì Mọ̀nsúrù ọmọ fi ojoojúmọ́ kọ́ ọmọ fi ṣépè fún wa pé ikú ò àwọn nǹkan tó gbà nǹkan lọ́dọ̀ ohun tó jẹsẹ̀ mú fi tàwọn kọ́mọ kú ẹ jẹ́ ẹ̀yin gbogbo àfọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká sọ pé àmín ẹ̀yin àfọ́ Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká sọ pé àmín gbogbo ẹni tó bá jẹ́ àfà nínú yẹn mọ́ sọ pé àmín èmi sọ pé àmín kálájì Mọ̀nsúrù kọ́ ọmọ ṣépè lórí àwọn tó jẹsẹ̀ mú fi tàwọn gbowó rẹ̀ ẹ tán pé kò sí ní tí wọ́n ṣẹlẹ̀ tóun náà ọmọ tí ń ṣe mo ní mo sọ kíní kan fún yín pé mo ní àgbàlagbà kan tí wọ́n bá pé onítọ̀hún nísìn mo lè pé kí n fi sóní spíkà fún yín kẹ́ gbọ́ àgbàlagbà ní àgbàlagbà fà bàbá yẹn bá wa ṣàdúrà lórí hàn Aláàjì Mọ̀nsúrù gọ̀ọ́ Aláàjì Mọ̀nsúrù ọ̀gbọ́n ó gọ̀ọ́ kò bá mọ yọ́ṣẹ́ Ọlọ́run bá ṣe ni àwọn tí ń ṣe iṣẹ́ Ọlọ́run kọ́ ló ń ṣe yìí wọ́n fẹ́yìn rẹ̀ wọ́n kò tí ì lé tó báyìí yóò fẹ́ dàbí èébú bẹ́ẹ̀ kìí ṣe èébú wàláì Aláàjì Mọ̀nsúrù gọ̀ọ́ ni téèyàn bá ń ṣe nǹkan tí ò dáa tí wọ́n rò pé nǹkan tó dáa lòun ṣe àgọ́ ní tí wọ́n sọ nígbà náà so ẹ má sọ pé ó bu ọ̀rọ̀ ara rẹ̀ ọ̀fẹ́ tó àṣẹ ọ̀fẹ́ kìíní kankan ó tún sọ̀rọ̀ kankan lọ́mọ jẹ́ kí n parí àárín yẹn fún yín Yomi kí ifá yẹn níbi tó gbé ti ń kí ifá bàbá Kálá Ifá wa gbọ́ bọ́n ṣe ń kí ifá yẹn náà bá jáde wá láti inú ilé short nika funfun ló wà nídìí wọn pẹ̀lú singlet round neck funfun ló wà lọ́rùn wọn àwọn gan fúnra ara wọn náà bá kí ifá yẹn náà bá kí dáadáa nígbà tí wọ́n kì í náà bá ní ẹni tí wọ́n tẹ ifá yìí fún ẹgbẹ́ kọ́ lọ rí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́mọ jẹun níta kọ́mọ ṣe kìíní torí wípé àsìkò ń bọ̀ tí wọ́n jàjà fún ìlú yìí láàrin ọdún mẹ́ta gbogbo ayé ògbúrò rẹ̀ wọ́n mọ̀ mo fi Ọlọ́run bá tèmi ń sìn mo fi tí mo gbàgbọ́ nínú ìsìláàmù mo fi búra fún yín mo fi odidi Al-Kùránì mo fi búra fún yín tí bàbá Kálá Ifá tán wíńgbà náà wọ́n gbógun tí wọ́n mí nígbà tẹ́mi ọba bọ́ àmọ́ gbogbo wọn ní nǹkan wọ́n bàjẹ́ lójú rẹ̀ fúnra ara rẹ̀ lọ́lọ́run tí mo sọ wọ́n di lẹ́rẹ̀ tí wọ́n bá kọ́ tó ń bá gba títẹ̀ gbogbo ẹ̀yìn tẹ́lẹ̀ ṣe tètè mi tí yóò bàjẹ́ ni
tọmọtọmọ tẹ́ ń bá ń ṣàbòsí bàbá lọ́ba ní kàtí ẹ̀ ò ní dà tó mi ò láníyàn burúkú sí yín àtọ́ ní òní ní òjì gbogbo bí ní àjò mi ti ṣe rí nìyẹn wàláì àwọn èèyàn kàn dédé jẹ́jẹ́ mi ni mo jókòó tán fi mí jẹ ìmọ́lẹ̀ àdínì jẹ́jẹ́ ni mo jókòó ibi mo ti sàskárọ̀ tí wàá bá mi pé kí n wá wọ́n tó fẹ́ fi mí jẹ gan mo ní mi ò jẹ mo lọ rí bá àwọn ọ̀rẹ́ mi Àfà Ibrahim mo kọ́kọ́ èmi pẹ̀lú ìyàwó mi wà mọ́tò lọ́sọ̀dọ̀ rẹ̀ Àfà Ibrahim lẹ́tà tí mo rí ni Àfà Ibrahim ní ẹ̀jẹ̀ ni o láti ṣe kí mo kúrò níbẹ̀ mi ò gbá lé mi lọ ọ̀nà lé mi mo yà pẹ̀lú mọ́tò lọ rí àwọn tí mo wí ń bẹ láyé tẹ bá fẹ́ fún nọ́mbà máa fún yín kẹ́ pé wọ́n kẹ́ gbogbo wọn léèrè mo tún lọ sọ́dọ̀ ìmámù ìyá súnà Central Mosque salamu alaikum mo dé o ṣé ò sí ntí ìmámù báyọ̀ lé láwọn fẹ́ fi mí jẹ nìyí ẹ má wulẹ̀ tí ìjáwé tí wọ́n yára ṣe yín fi yín jẹ ni àwa gan ti ní nǹkan tá a fẹ́ fi yín jẹ níbí yìí kọ́mọ́ sí pé a ṣe ní kánjúkánjú ni bàbá àdínì wá ṣẹ̀ṣẹ̀ kú ni ẹ̀yin la fẹ́ fi jẹ bàbá àdínì kọ́mọ́ sọ pé wọ́n sọ pé kánjúkánjú ni pé wọ́n sọ pé ìbò ni bàbá yẹn kú tẹ́fí tí ń sáré yẹn bàbá àdínì wàláhì tàláhì ó wá délẹ̀ tán ẹ wá wó yẹn lélẹ̀ bíbí títí yín ẹ wá wó yẹn lẹ́ni tí ń sáré káàkiri torí pé wọ́n fún ní peanut àwọn apá àwọn ẹlòmíì bá fẹ́ ṣe kí wọ́n kẹ́ ó tún ti dénú how do you think kí n máa deal pẹ̀lú àwọn root this type of human being owó ni agbára ni gbogbo nǹkan yẹn ni wọ́n ná lé mi lórí àtàfà àwọn onífúdé wà ní gidigidi tó máa jókòó ti Yunusa ẹbí wọn léèrè tó bá yẹ pé irọ́ ni mo pa pé wọn ò sa iṣẹ́ ọdún kan lé mi lórí tán bá ní irọ́ ni kán sọ pé lọ́sọ̀ọ̀sẹ̀ ni pé kán máa gbé àwọn ọmọ wọn sin àti tó dàgbà àti tó kéré nínú ọmọ wọn tí wọn bá sàlẹ̀ mi dé stage yẹn àwọn kan rádaràdà kan tá a jókè àwọn ẹgbẹ́ àwọn búlọ́ba níkà lórí kíni but because I know I'm doing it for my father's land kò dá mi láàmú pẹ̀lú all these challenges that I'm having kò ní kankan lọ́wọ́ kò sí kíní kankan lọ́wọ́ oníkíní kan ní I laugh ẹ ò mọ nǹkan tí mo mí ni mo mọṣẹ́ tí mo gbé dání mo sì mọ̀ pé torí ìlú mo fi ń ṣe mi ò sì gbọ́dọ̀ kó àárẹ̀ ọkàn lórí tí mo ń ṣe wọ́n bá sọ fẹ́ lómi níbi ìgbà yóò yà ilé ẹnu pé mo jẹ̀bi títí mo tún lọ rí jẹ̀bi àwọn ilé ayélára lómi nínú wọn ìjẹ̀bi ilé ayélára làwọn ọmọ ilé ayélára nà mí kóòtù àwọn tó pera wọn lọ́mọ ilé ayélára ní ìjẹ̀bi wọn náà nà mí ní kóòtù lórí pé àgbà wọn lẹ̀ pé kórúkọ ìran wọn kọ́ márùn àwọn èèyàn rádaràdà bàbá yẹn bá sọ pé láàrin ọdún mẹ́ta wàláhì gbogbo ayé ni ọmọ ẹni yìí ó tá máa sọ láyé wọn yóò gbọ́lá wọlé o tí wọ́n bá sì sọ láyé wọn yóò gbé ọlá wọlé bọ̀ ẹni ọlá ni tọ́lá sì wà lára rẹ̀ mi ò tí ì jẹ ìmọ́lẹ̀ àdínì nígbà náà yóò gbé ọlá tí odidi ìlú yóò gbé wá sílùú odidi ìlú ni mo ti jẹ ìmọ́lẹ̀ àdínì kì í ṣe mọ́sálásí àdúgbò you just see me as a boy be content creator mo kàn ṣe torí pé mo fẹ́ mọ gba peanuts mo gba say $100,000 $100 in 2 months ṣe ń lówó say $100 in 2 months ń lówó each video tó wá fẹ́ lóòdì 5-6,000 ni mo máa fi lóòdì ẹ̀ ìwọ tó pèrè ààyè lólówó lẹ́nu mi tó yẹ pé tó bá ti gba salary by 60,000 ní òfin ilé wọn pé kí gbogbo òdílé kan máa fi jẹun wọ́n lè tó àwọn mẹ́fà nínú ilé yẹn pé 60,000 ní ó drop kalẹ̀ pé gba 60,000 naira kan máa fi jẹun tí ọmọ báwọn ìyàwó ṣe fẹ́ bọ́ wọn irú wọn náà wọ́n mọ̀ pè mí lọ́lẹ̀ torí nǹkan tó délẹ̀ báláì nìkan ṣe ní bàbá yẹn sọ́ngbà náà kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé yóò jagun o kí ló fi yàtọ̀ sí èyí tí mo ní mo ti gbọ́ láti nǹkan bí ọdún mẹ́fà sẹ́yìn láti nǹkan bí ọdún almost 40 years sẹ́yìn tí mo wá gbọ́ ọ̀rọ̀ tèmi pẹ̀lú bàbá Kala Ifá tá ń sọ̀rọ̀ báyìí tí mo ń wí ní ìsìn ní nǹkan bí 10 years ago ni àbúrò mi ń bẹ láyé ẹbí léèrè bàbá mi ò tí ì kú kan tó kú ẹ lórí pé wọn kẹ lórí interview wọn ẹ kúkú mọ bẹ́ẹ̀ ṣe mọ lọ lẹ́yìn ẹ̀yin olórí burúkú ẹ lọ rí béèrè o ọlọ́ni kí ni pẹ̀lú yín ọjọ́ pàdé wà lókù bá ẹni tẹ́lẹ̀ mọ́ lò láti mọ́ fi jẹun kálẹ̀ káàkiri ẹni tẹ́lẹ̀ blackmail ẹni náà máa fi sọ pé gbogbo pátápátá láti pé kí n ṣubú gbogbo pátápátá ní wọ́n padà dilẹ̀ sí ohun tí wọ́n dilẹ̀ ẹlẹ́wọ̀n ò lè sọ fún yín ni ẹ gbà bẹ́ẹ̀ àbí èyí tí ń ṣẹlẹ̀ ṣe sólà nísìn ṣé kò tí ì dilẹ̀ lẹ̀ ẹ tí ìgbà kó dilẹ̀ lẹ̀ nísìn ayé gbogbo àwọn tán lórí dọ̀bálẹ̀ tó ń sọ̀rọ̀ láàárọ̀ gìjìrì tó ń di lálẹ́ tán lórí dọ̀bálẹ̀ kálẹ̀ káàkiri sí wọn tí ì dilẹ̀ lẹ̀ báyìí àbí ṣé Yunusa fúnra ara ẹ̀ ṣé kò mọ àwọn èèyàn káàkiri pé kán lórí mọ́ ẹgbẹ́ kábíyèsí ṣe bẹ́yìn tẹ̀yìn ọmọ wọn lẹ́ẹ̀mọ̀ ẹ pé Yunusa pé kó fi ẹlẹ́dàá ìyá tó bí àkókò mọ̀ ń gbọ́n gbà tó ọ̀tẹ̀ kún pé tí ò lórí inú ta lè sọ pé ẹ pé kó búra
tí ò bá dilẹ̀ ẹlẹ̀ kó jẹ́ pé ká máa bẹ̀rẹ̀ kalẹ̀. Ìyẹn ni ó wáyé lásìkò ìgbà náà tí Sola sọ pé òun mọ̀ pé òun lè accept wọn yìí. Kábíyèsí ilé ìwádìí wà lórí accept wọn. Ẹ wá dé wọn ṣe ṣéwù tó jọba lọ. Ẹ wá tún wá lọ bá kábíyèsí pé ńgbà tí pé kábíyèsí àwọn náà kẹjọ lọ rí bá kábíyèsí, ìyá rẹ̀ sì sọ pé òun ò bímọ s'Ógbómọ̀ṣọ́. Ilé subhanallah, ọ̀kan nínú àwọn ilé yìí ló ti bímọ ló ti lọ́kọ l'Ógbómọ̀ṣọ́. Kò sì bímọ. Òun náà sì lóun ò bímọ s'Ógbómọ̀ṣọ́. Ilé Ajílógbà kò bímọ síbẹ̀. Ìyá náà sì sọ, bàbá tó sì ń lọ rí àtàtì mọ́ Yunusa pé ló bí Yunusa nígbà náà tó sọ pé òun ní jẹ́ bàbá òun gan náà oníṣẹ́lí ni. Àwọn ará àdúgbò gan náà mọ bàbá yẹn pé tọ̀ ìyìn fi bú bàbá yẹn fi jí nínú sáyé pé ọlọ́tí ni mọ̀ mú tí káàkiri àdúgbò ni. Táwọn gan tó wà nílé òun taratara gba títí ẹ̀ tí wọ́n sin síbẹ̀ yẹn tán fi lọ rí tó sáré onísáré ṣe láti mọ̀ fi kílèmù bàbá rẹ̀. Kí ló dé tí ò fi po ibẹ̀ mọ́? Àbí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bẹ́ẹ̀ sọ pé bàbá yẹn ló wà ń bẹ̀, kò sí lọ bẹ́ mọ́. Kí ló dé tí ò fi lọ síbẹ̀ mọ́? Ẹ̀yin yàrá dáradára ṣé ní kóòtù lẹ́lẹ́ wa, ẹ jẹ́ ká parí rẹ̀ ní kóòtù. Ẹ má jẹ́ wọ́n pè mí sínú ilé, mo sì mọ̀ pé wọ́n pè mí. Ta ló kọ lẹ́tà lọ sọ́dọ̀ Àyìnmọ́? Ta ló bú yẹn? Ta ló ṣe kíní? Ta sọ pé mo ń bú yín kálẹ̀ káàkiri. Wọ́n pè mí náà. Tá bá wá pè mí ẹ wá wò pé báwo lè ṣe fẹ́ ṣe, báwo la ṣe ní sọ̀rọ̀, àtàwọn tó ń sọ pé ẹ má sọ̀rọ̀, báwo lórúkọ yóò ṣe ní jáde nínú àwọn gbogbo kọmitì tẹ̀ ti dálẹ̀ tí ò ní result lórí ọ̀rọ̀ ìlú. Wọ́n wá ṣe báyẹn, wọ́n wá sọ wọn pé kábíyèsí ìyá lóhùn òbí mọ́ sílùú. Àwọn tán pè ní àwọn pẹ́ ní àwọn bàbá Yunusa ní sáìdì ẹ̀ láàfin, wọ́n ní àwọn ọ̀rẹ́ dẹbí làwọn àwọn ìsọmọ inú ilé. Wọ́n ní sẹ́ẹ̀tì gbọ́ kábíyèsí ni pé if this is the case, wọ́n ọmọ yìí lọ rí bá wọn kẹ́ lórí yanjú ìjà tó bá wà láàrin pẹ̀lú bàbá rẹ̀. Ẹ lọ rí tí mọ́sálásí yẹn kan fi parí rẹ̀, tán bá ti parí rẹ̀ kọ́ máa bọ̀. Tó bá jẹ́ pé òun ní sí mọ́sálásí fún kọ́ máa bá lọ, tí ẹ bá sọ nǹkan mẹ́lòmí wà tó ń fi replace ẹ̀, kò jù báyẹn lọ. Tí Sola pẹ̀lú Alhaji Monsuru àti Adéṣeun náà ni pẹ̀lú Alhaji Monsuru àti Saka Balógun tán fi padà lọ rí bá bàbá pé kí bàbá ó fáwọn níjọ́ méje. Wàláhì tàláhì tán bá fẹ́ pẹjọ́ mi nílùú Ògbómọ̀ṣọ́, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn kọ̀ yẹ kán lè escape, kọ̀ yẹ kán lè fojú balẹ̀ ọjọ́. Ààfin Ṣọ̀ún náà mọ̀ jẹ́lẹ́rìí lórí ọ̀rọ̀ yìí. Wọ́n wá gbà kíní yẹn kó lọ́wọ́ kábíyèsí nù báwọn yanjú rẹ̀ láàrin ọjọ́ méje. Ìgbà tó tójọ́ mẹ́jọ tí wọ́n yanjú rẹ̀, kábíyèsí wa ránṣẹ́ pé wà Saka Balógun ẹnìjọ́ méje ní ká fún yín, onílódìjọ́ ìjọba ẹ bàbá ẹ dákun ẹ tún bá wa fún wa ní time díẹ̀ sí nìkan. Okay, if this is what you want, let me give you enough time. Ẹ ṣáṣe kíkiní nǹkan yanjú láàrin ara wọn. Láàrin ìgbà náà tó fi ń sáré wá sọ́dọ̀ bàbá pé bàbá lọ rí mú 20 million wá, tí Yunusa sọ pé ibi ní ń dààmú àwọn èèyàn nínú fámílì àwọn, tá bá fún ní 20 million wọn mọ̀ pé òun sì yanjú rẹ̀ láàrin àwọn fámílì wọn. Kábíyèsí ní ọ̀rọ̀ owó kọ́ lélẹ́ yìí, iṣẹ́ ẹ lọ rí help bọ̀bọ̀ yìí, owó kọ́ ní nǹkan tá à ń sọ yìí. Ọ̀rọ̀ ẹbí lélẹ́ yìí náà, àwọn ọmọ value ẹbí. Kábíyèsí sọ fún that time. Kí ló padà gbẹ̀yìn rẹ̀? In tí ó gbẹ̀yìn rẹ̀ ní pé lórí mú ìwé kóòtù wa. Kóòtù yẹn náà làwọn lọ ní ìsìn lọ́wọ́ di pé adìẹ yín wá ti wá lórí bà lórí okùn ní ìsìn tí ó di pé arọ̀ wá rọ ẹkùn, arọ̀ wá rọ adìẹ yín mọ́ pẹ̀lú nǹkan táwọn alẹ́. Ẹ̀yin èèyàn ẹ má jẹ́ ká kóró tán ara jẹ. Ṣẹ́rí Alhaji Saka Balógun, Alhaji Monsuru àti Sola, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn ni major problem wa nílùú Ògbómọ̀ṣọ́. Torí àwọn tó lè sọ́tọ̀ lè yanjú rẹ̀ ni most especially Alhaji Monsuru, wípé wọn ò dààmú ìlú Ògbómọ̀ṣọ́. Story nìyẹn. Torí gbogbo bí tẹ́lẹ̀ táwọn èèyàn lè rìn pátápátá ni wọ́n rìn. Kò sí wàláhì tẹ́ bá lẹ́jọ́ pẹ̀lú wọn nígbà tẹ́ bá fẹ́ gbádùn wọn, tẹ́ bá fẹ́ lẹ́jọ́ pẹ̀lú wọn nílùú Ògbómọ̀ṣọ́. Méjì fẹ́ kẹ́nìkan nu kó pè mí lẹ́jọ́. Ẹ rò pé àwọn lọ́ọ̀yà àdúgbò lè rò pé mo fẹ́ pè fún yín ni. Èmi gan mo ti múra yín kalẹ̀. Kìí ṣe lọ́ọ̀yà tí ó wọ kóòtù tí ó jọ jáde tán tí wọ́n jọ wà lábẹ́gí pẹ̀lú àwọn lọ́ọ̀yà Ògbómọ̀ṣọ́ àbí lọ́ọ̀yà Ọ̀yọ́ tí wọ́n jọ mọ́ sọ̀rọ̀. Lọ́ọ̀yà tí ó wà látọ̀nà jíjìn ní tẹ́ni mọ́bi tó gbé tiwa tó bá ti wá báyìí tí ń wọlé báyìí ó ń jáde ní tó bá ti kó ń kóòtù. Ẹ ṣẹ̀ṣẹ̀ mọ́ pẹ́ ṣẹ́ èèyàn, ẹ lé mi lóró ni, ẹ wà láì ẹ lé mi lóró ni lórí léyìn lórí, ẹ jáwọ́ kó lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́, má fún yín má tẹ̀ slow, má mọ́ wọn kúrò. Àwọn tó wá pé báyìí lẹ́ ń bá lọ, kẹwàá lérò pé nǹkan tẹ́ ṣe fún Ọlájídé Ọláyọdé ilẹ̀ tó fẹ́ ṣe ní ìsìn àkólé possible. Tálájì tí Sola bá sọ pé ilé òun làwọn mùpú èèyàn gbé ti jáde, pé Alhaji Monsuru àwọn náà control wọn,
You know what that means. Ajẹ́pẹ́ ẹmọ bí tẹ́ ti wá. It's your own word. Kì í ṣe pé lọ́dọ̀ anybody. Your own words live with camera. Wípé àwọn mob guys wọ́n pé wọ́n fẹ́ wá attack ààfin. That Alhaji Monsuru paid for it, that for them to stop. Wọ́n ṣe gbà lọ́wọ́ ẹ̀, wọ́n ṣe gbà láti stop tí èsì pé àwọn náà bẹ̀ wọ́n. He who pay the pipes dictate the tones. You think we are fools? Gbogbo nǹkan tó wà lórí social media tẹ́ ń lọ rí drop yẹn àwa ti mú yín bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ láti ń ká ló ti wà lọ́dọ̀ wa. Àwa gan wa mú lọ́dọ̀ wa kódà àwọn ibi tẹ́ tún lè gbé wa lọ tẹ́lẹ̀ sọ fún wa pé tá a bá ti rí nǹkan ká máa sẹ́ǹdì fáwọn àti sẹ́ǹdì sí gbogbo wọn. Pé kí wọ́n máa rí wọ́n ń gbé wọ òwò evidence kódà òwòdà náà tó bá ti mú ẹ tó bá ti rọ̀ kàwé sátìmọ̀ sẹ́ǹdì sí wa èyí tó bá ti rí sátìmọ̀ sẹ́ǹdì sí wa èyí tó bá ti bẹ́ àwa sì ní evidence náà báwa náà sẹ́ndì ẹ̀wò rọ̀rọ̀ yìí náà ẹ̀wò sí rọ̀rọ̀ lẹ́yìn tó dájà lẹ̀ sí rọ̀rọ̀ yìí tó dájà lẹ̀ sí rọ̀rọ̀ yìí tó dá nǹkan lẹ̀ àwa náà ti rí ibi tá ti push ẹ̀ sí ẹ jẹ́ ká jọ lọ rí pàdé in court pẹ̀lú yín. Ẹ jẹ́ ká jọ lọ rí pàdé in court pẹ̀lú yín náà. Kẹ wá wò báwo bá tanná wò àbí àbá ní tanná wò. Èèyàn mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run wa ẹ̀yin mùsùlùmí tẹ wà nílùú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká túnra wa ṣe Mósè fi ṣàlẹ̀ àwọn àfáà ẹtún tó ẹtún ṣe láti pé kí orúkọ Islam kò mọ́ bàjẹ́ ẹtún ṣe ẹ jáde sọtẹnu yín eléyìí ọ̀dà eléyìí ọ̀dà eléyìí ọ̀dà níbi ariwo yín ní kọ́tù nígbà tá à ń sọ pé kẹ́ ẹ mọ́ jáde kán mọ́ sọ tẹ́ni kán mọ́ jáde kán mọ́ sọ nígbà tí ọ̀kan nínú wa tó jáde tó sọ̀rọ̀ nísìn ṣé adájọ́ sí ọ̀gbọ́ ṣé gbogbo ayé ọ̀gbọ́ wọ́n wà mọ́ sọ pé kẹ́ ẹ mọ́ sọ̀rọ̀ àwọn tán rán lọ sí kóòtù tẹ́ rò pé ń fún wọn lówó oúnjẹ kán mọ́ lọ kán mọ́ bọ̀ yẹn àwọn alábòsí ìlú gangan náà ni tó yẹ pé n tá ń fà lọ́wọ́ ọ̀rọ̀ burúkú tó wà lẹ́nu wọn ìyìn tí ìfẹ́ sọ fáyé báyìí wà láìtàlá wọn lẹ omi nínú wọn lóko ni tí wọn ò sí pẹ̀lú ìlú tó sì lóore jẹ́ńjẹ́ ìlú ọ̀hún lẹ́ńjẹ́ tẹ́ tó ń sùn tó ń sanwó hòtẹ́ẹ̀lì fún tẹ́ tó ń sùn ọ̀hún ẹ̀yin tẹ́ bá mọ̀ pé máa ṣe rò nínú yín ọ̀hún lẹ́ńjẹ́ ẹ̀ńjẹ́ wọn ń sun òfò wọn sọ pé mọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ wà ní kóòtù rẹ mọ́ ebi adájọ́ ló sọ fún ẹni tó sọ̀rọ̀ tó print ẹ ṣeun pẹ̀lú nǹkan tẹ́ ṣe ẹ mọ́ mísìlì wa ẹ mọ́ wá sí gbogbo kéèsì kẹ́ mọ́ jókòó sórí ẹ lè mọ́ tẹ́ mọ́ sọ fáwọn èèyàn yìí wọ́n ṣẹjọ́ ní ká mọ́ sọ kankan fáwọn anybody torí pé ẹ ti gbowó ní ọ̀jẹ́ nílé olùjẹ́ nílé igun èmi personally o àpáta ni mí o bí ẹyin yín bá tó ẹgbẹ̀rún tó bá ti fi ń sọ báyìí gbogbo ọmọ fọ́dánù ni o ẹyin yàn problem ta ní nílùú Ògbómọ̀ṣọ́ àwọn mẹ́ta ẹni mo ti dákọ̀ fún yín o they are our problems torí pé àwọn náà gba ọ̀rọ̀ kù lọ́wọ́ bàbá kábíyèsí lẹ́yìn ìgbà tó ń gbà kù ní problem ti bẹ̀rẹ̀ ló ti di pé ti wá hit di sí I still maintain it àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹni Saka Balógun Adéṣeun overhead boss gbogbo wọn Alhaji Monsuru ó kéré sí gbogbo wọn lọ́jọ́ orí but gbogbo tí wọ́n náà òun ní sponsor rẹ̀ fún wọn they can't control themselves torí pé he dictate the pipe he pay for the pipes so òun ní ọmọ dictate tunes yẹn pẹ̀lú wọn ti ṣe ń lọ àwọn náà sì sọ pé àwọn làwọn di ọ̀rọ̀ ẹ̀sìn mú nílùú ẹgbọ́n nǹkan tí Yunusa wí ni ó ní àlífà àwọn náà di ọ̀rọ̀ ẹ̀sìn mú l'Ógbómọ̀ṣọ́ ni mo jẹ́ kó Ògbómọ̀ṣọ́ owó ẹ mọ̀ gbọ́ statement yẹn ẹ ti rí nínú fídíò mi màá tún padà tún play rẹ̀ conveniently because of time and because of the weather I just have to say something you can see me sweating ibi tá a bára adé Nàìjíríà náà nìyẹn pẹ̀lú gbogbo orú nǹkan tí irú àwọn Adéṣeun bí irú àwọn Adéṣeun tó ń ṣe náà nìyẹn irú tó ń ṣe nìyẹn where is the light títí Ògbómọ̀ṣọ́ náà tẹ́ná fẹ́ ṣe ní ìṣẹ́ṣẹ́ gbogbo ẹ̀nà tó ń lọ rí ìbàjẹ́ tán sọ pé òun nígbà kan ṣe tó pé kábíyèsí ò ti gbà fún wọn the same ibì kan ẹnìkan wà pẹ̀lú ẹ̀pọ̀ lọ́kàn nínú tó ní ká mọ́ sọ̀rọ̀ ìjọ tó wọn bá sọ̀rọ̀ jáde máa ń pè òun ni tóun tí máa gbé sí online tí wọ́n ń pe àwọn tí fáìlì Ògbómọ̀ṣọ́ wà lọ́wọ́ rẹ̀ tó ń pè wọ́n báyìí wallahi tallahi sọ́n bí láìlẹ̀ sí láìlẹ̀ tó ń pè wọ́n pé sẹ́ẹ̀ tí ìgbé fáìlì náà yẹn jáde wọ́n ní wọ́n gbé jáde àmọ́ ìgbé jáde o ọkùnrin alágídí ìta ń bá sọ̀rọ̀ tó lọ́wọ́ bọ́ dìgbà tó bá tó gbà pé kí inú sọ̀rọ̀ wọn bá lọ́kẹ́ tó gbé fáìlì yẹn jáde alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ kó mọ́ dá láàrin mi pẹ̀lú wọn wọ́n bá parọ́ mọ́ wọn kí lè wọ́n bá lù lọ ṣé Christian la bá nídìí ẹ̀ ṣé Christian la bá nídìí ẹ̀ ẹni tó gbọ́ ọ̀rọ̀ yẹn tẹ́jọ́ tó tẹ̀mí sọ̀rọ̀ kì í ṣẹni tẹ́lẹ̀ sọ pé kò jẹ́ bẹ́ẹ̀ ọmọ ọlọ́lá bíi tiyín náà ni àwọn òbí eléyìí gan tẹ̀ lọ́lá jù yín lọ wọ́n sì ṣe dáadáa nípa ẹ̀sìn kọjá bẹ́ẹ̀ tí wọ́n fi gbọ́ tẹ̀mí sọ lọ́rọ̀ yẹn kì í ṣe ní ìsìn àsìkò ń bọ̀ kájọ mú jáde fúnra wa so ẹ̀yin àfá ìlú mọ́ ń wọ̀lú mọ́ ń jáde ọdún máa sì tó wọlé máa sọ fún yín torí àbá mọ́ bá ní nǹkan tẹ́ fẹ́ tẹ́ sílẹ̀ àbẹ́dẹ́ bá ní nǹkan tẹ́ bá fẹ́ gbọ́n sí mi lára àbí tẹ́ bá ní nǹkan tẹ́ bá fẹ́ sọ àbí tẹ́ bá fẹ́ pèlè gidi torí pé gbogbo yín náà ní òṣèré gbàgbọ́ mọ́ ní ìsìn àwọn tó ń fò gbogbo ló nǹkan ló pọ̀ nínú yín
ẹ̀wọ̀n mọ̀ jápájánú ní ìsìn kọ̀ọ̀kan ṣé nígbà tí ò bá kàn kí ni òun bínú sí tí wọ́n ń fò gbogbo lo nǹkan ni tó ń fò gbogbo lo nǹkan ni àwọn onífèrè kápò lórí irọ́ níbo ní padà já sí ẹ fẹ́ sí mi abẹ́ẹ̀gbọ́ ẹ fẹ́ sí mi tó bá yẹ kí mo bá ṣàbúrú sí kẹwàá òótọ́ wá pípé tẹ̀ máa ti ń fẹ́ tẹ́kẹ̀ bá ṣe pójú àwọn ọmọ yín ní ọmọ fọ́ ẹ lọ béèrè lọ́wọ́ àwọn onírọ́ wọn ní ràgàdì tán fi odidi nǹkan bí ọdún kan tán fi ń sànkẹ́lẹ́ mi ẹ lọ rí béèrè lọ́wọ́ wọn ìjọ tán parí ọ̀kan báyìí níyàwó wọn sọnù gbogbo olùfẹ́ bá wọn wáyàwó wọn kan tó rí lọ́dún mẹ́ta kan tó rí lóṣù mẹ́ta èmi náà sọ pé máa lọ wọn náà síwájú àwọn justice forum wọn lọ wọn ní gbùrù rẹ wọn ìjọ wọn parí rẹ̀ náà ń wáyàwó wọn kálẹ̀ káàkiri àwọn náà máa dúró tíra tán bẹ̀rẹ̀ sí mọ̀ sá láti lọ rí èpè padà wá kó tó dé mélòó ní partial stroke ti bá tán ti ń lé kálẹ̀ káàkiri lórí owó àdánù tẹ́ ń gbà èmi Zubairu Muhammad Taofeek mi ò ní kúkúkúkú bí kìí ṣe pé kí n yè kò sì sírú nǹkan ògùn kan tẹ́ bá gbé dìde lé mi lórí ọlọ́run bá mi yóò bá mi ṣáájú yín gbogbo ìtẹ́tẹ́ máa ń gbé ọmọ kẹrù ọmọ kẹrù Allahu khairu makirin gbogbo ìtẹ́tẹ́ máa ń gbé kápútà máa ń gbé bọ̀ ẹ tú wálẹ̀ lẹ́yìn tẹ́ jólówó òru ẹ tú wálẹ̀ lẹ́yìn tẹ́ jáwọn àfáàtẹ̀ lè sọ tí ń jòdòdó kí ló Ògbómọ̀ṣọ́ kó lè bá àrójú kó lè bá àráyè ẹ má plan anything against kábíyèsí nada pẹ̀lú ògbọ́nù kò ní ṣẹlẹ̀ lẹ́yìn tẹ́ bá wà lábẹ́ irú nǹkan báyẹn ẹ mọ́ rò pé lè ṣe tìgbà títa lákọ̀ọ́kọ́ ilé yìí ò lè ṣẹlẹ̀ wọn ayé ti lu jára wọn àtijọ́ gbọ́n àti mọ̀bí tá ń lọ ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ ká tún ra wa ṣe ká tún ọ̀rọ̀ wa ṣe irú àwọn tó ti ṣe kọjá ẹ má jẹ́ ká tún gba orúkọ burúkú wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.